أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله. الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. lẹ́yìn tí a ti kí Ọlọ́run ọba tó ṣẹ̀dá wa, a kí Olúwa wa ọba tí ń ṣe jẹ̀mú fún wa, tá dúpẹ́ fún, tá yìn lóhun nìkan, torí òun ni ó tọ́ sí yìn tó jùlọ, òun ló tọ́ sí ọpẹ́ tó jùlọ. Ọlọ́run yọ wá nínú ẹrú tí ó máa dúpẹ́ fún ọ. Ọlọ́run má ṣe jẹ́ kí ìsìláàmù tí ó fi kẹ́ wa yìí, ìmọ́lẹ̀ rẹ̀ tó fún wa, Ọlọ́run jẹ́ ó bá wa dàlkìyámà, má gbà lọ́wọ́ wa o, má gbà ìmánì lọ́wọ́ wa. Ṣe wá ní mùsùlùmí jálẹ̀ ayé wa, ṣe wá lọ́mọ lẹ́yìn ànábì rere. Abẹ́ Ọlọ́run kó bá kí ànábì Muhammad kó bá gẹ̀ àti dúdú ànábì Ọlọ́run. Abẹ́ Ọlọ́run kí ó bá ṣe àlékún ìkẹ́ ìgẹ̀ fún gbogbo àwọn àfáà àtọkọ wa ní kéwú, àwọn òbí tó bí wa, bẹ́ẹ̀ ni gbogbo àwọn olólùfẹ́ wa nítorí Ọlọ́run, àti gbogbo ẹni tí ń rán wa sọ́lọ́run pé ẹ bá ń bẹ Ọlọ́run, ẹ bá ń bẹ Ọlọ́run. Àdúrà kálukú wa kó máa gbà, ká máa rí dùnnú, ká máa ráyọ̀, ká máa ṣoríire. Mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin lóbìnrin tẹ́ ń wò mí, tẹ́ ń gbọ́ mi. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ìtẹ̀síwájú nínú ètò wa àti ìdánilẹ́kọ̀ọ́ tí a mú wá fúnra wa nínú ìgbésí ayé òjíṣẹ́ ńlá Nabi sallallahu alaihi wasallam, ní ìbámu pẹ̀lú àkọsílẹ̀ tí àfáà wa al Iraqi tí ọkọ̀ tó ṣe níwèé tó gbé gbá ọ̀nà orin táǹkà fúnra wa. Òun náà la tún fẹ́ tẹ̀síwájú, kọ́lọ̀ ń gbé alẹ́sìn fún wa. Ó ní wabadirunil kubra wa fi thalithati dukhuluhu bihafsatal qanitati wa zainabaini wa bana ibnu Affan bi ummi kulli thumin wa fihi lijamuan iltaqaya bi Uhudin wa rabi'a bi'ru ma'unatin bitilka al-faji'a. Àfáà ti ní ọ̀rọ̀ fún wa nípa ogun tí Ànábì sallallahu alaihi wasallam kọ́kọ́ jà ní Madina, nígbà tó dé Madina, tá ń pè ní ogun Badr. Àwọn ogun kan ti ṣáájú ẹ̀, èyí tí a sọ pé ìgbédìde tí Ànábì lè gbé àwọn kan dìde pé ibi kan ṣe patrol lọ, ẹ bá mi lọ ọ̀dọ̀ àwọn ìdílé báyìí. Mo gbọ́ pé wọ́n náà ń palẹ̀ máa ti jà wá lógun, ẹ lọ́wọ́ kí ní ìṣẹ̀lẹ̀ ńbẹ̀. Mo gbọ́ pé wọ́n láwọn kan fẹ́ gbọ́jà kọjá, ọ̀dọ̀ ẹ̀yin ìkẹ́ dìde, ẹ lọ́wọ́ kí ní ìṣẹ̀lẹ̀ Mọ́kà, ẹ lọ tẹ́tí gbọ́, ẹ lọ sí tòsí bẹ́ẹ̀, ẹ lọ tẹ́tí gbọ́ kí ní ìṣẹ̀lẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìgbédìde tí ń fi ń ṣúgbà Madina, tí fi ń jẹ́ security fún Madina. Ìmí ń bẹ tá Ànábì sallallahu alaihi wasallam náà tẹ̀lé wọn lọ, alóhun ni èyí tá Ànábì bá ti participate ń bẹ ni wọ́n ń pè ní Gazwa. Èyí tó bá gbé èèyàn dìde tó wọn tẹ̀lé wọn náà ń pè ní Sirah. Gbogbo ẹ̀ pátápátá kò sí ìtú ìjà ṣẹlẹ̀ ń bẹ tá lè pè ní ogun, àyàfi Badr, ogun Badr tá ṣàlàyé fúnra wa ní ìta sọ̀rọ̀ gbẹ̀yìn. Òun náà sì ní ìpalẹ̀mọ́ wọn kì í ṣe pé àwọn jà, àwọn ṣe bá wọn kàn gba ẹrù tí Abu Sufyan, ìkànnù àwọn gbajúmọ̀ àwọn kèfèrí Mọ́kà, tí ń gbé kọjá ní Madina. Ráùtì tó lọ gbà yẹn, káwọn dá lọ́nà káwọn gba ẹrù yẹn lọ́wọ́ ẹ̀. Torí ẹrù yẹn náà wọ́n fi ń ṣe nǹkan agbára tí wọ́n tún fi ń ja àwọn mùsùlùmí lógun. Aká wọn légun, agba nǹkan ní wọn, wẹ́pọ̀nù la gbà, àbí financial war là ń bá wọn jà. Tá a bá ti gba nǹkan wọn tí wọ́n máa jẹ àtowó lọ́wọ́ wọn, kò ní sówó tí wọ́n fi jà wá lógun mọ́. Ìyẹn ló gbé wọn jáde. Àmọ́ nígbà tán dáa ní ọ̀nà, Ọlọ́run ní omi lèmi fẹ́ ṣe, ìjàlẹ́jà, wọn palẹ̀mọ́ jà, wọn palẹ̀mọ́ pé yóò dogun. Ẹ̀yin òṣìṣẹ́ padà sí mọ́ káwọn fẹ́ padà sí Madina. Ẹnu àwọn tí wọ́n á ríra wọn bẹ̀ náà ni Olúwa yọ̀ǹda fún kájà. Wọ́n ṣe wá kéré mọ̀ ní Ọlọ́run tí wá ní kí wọ́n borí, wọ́n jáwé olúborí,
wọ́n lékè àwọn kèfèrí báwọn kèfèrí ṣe pọ̀ tó Ọlọ́run dá ìjayà sí wọn lọ́kàn wọn àríbi ṣàṣeyọrí lójú ogun náà ọ̀pọ̀ nínú àwọn àgbààgbà kèfèrí tí wọ́n fúnlẹ̀ máa Nábì sallallahu alaihi wasallam ní Mẹ́kà tí gbogbo wọn bá ogun Bádìrì lọ àwọn tí wọ́n kú lójú ogun Bádìrì náà àwọn kèfèrí gẹ́gẹ́ bá a ṣe sọ fúnra wa wọ́n jẹ́ 70 nínú àwọn bíi 1000 tán wá àwọn 70 ni wọ́n bá ogun yẹn lọ nínú àwọn kèfèrí àwọn tí wọ́n bá ogun lọ ń bẹ nínú wọn tí ó escape padà sí Mẹ́kà àwọn yẹn wọ́n pọ̀ jù wọ́n wá kó àwọn bíi 70 kan náà tọwọ́ tẹ̀ wọ́n gẹ́gẹ́ bí ẹrú wọ́n kó wọn lẹ́rú ní ojú ogun náà ẹ mọ̀ àwọn èèyàn tán ń jà wọ́n yìí àwọn mọ̀lẹ́bí náà ni o sẹ́yìn kí Mẹ́kà jọ gbogbo wọn jọ ń gbé tẹ́lẹ̀ àyàfà àwọn tó tún jẹ́ ará Mẹdínà tán pẹ̀lú àwọn Ànábì sallallahu alaihi wasallam ọlágbára pọ̀ ẹbí wa ń kojú ara wọn lójú ogun ẹ̀gbọ́n ń kojú àbúrò kódà bàbá kojú ọmọ ẹ̀ bàbá kojú ọmọ rẹ̀ lójú ogun wọ́n tún bá tún Rọ̀bíyà wọ́n tún bá tún Rọ̀bíyà ọmọ rẹ̀ ti gba Islam òun ìgbà Islam Abu Hudhaifa ó wà pẹ̀lú àwọn Ànábì sáfù àwọn Ànábì lòun wà bàbá rẹ̀ ń bẹ ní sáfù àwọn kèfèrí ìdá wa ń kàndà ìyẹn ló fà tí ọ̀dà àárín kan àwọn mùsùlùmí wọn fẹ́ kí kípa náà pọ̀ gẹ́gẹ́ bí àwọn tó ń bá jẹ́ àwọn ojúlùmọ̀ àwọn ọ̀rẹ́ tá a jọ dàgbà àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò náà ní ẹbí kojú ara wọn ni consideration pé èèyàn mi ìyẹn náà ń pẹ̀lú ẹ̀ díẹ̀díẹ̀ wọ́n fà kẹ́ sí pé wọ́n ń prefer láti mú wọn lẹ́rú ju káwọn pa wọn lọ láàrin pé wọ́n ti ń sáyẹn àwọn náà ya pa wọn mọ́ wọ́n kàn ra wọn lókun àwọn tí ọwọ́ tẹ̀ nínú wọn wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n fi kó wọn ní ẹrú láwọn tán kó nú wọn o padà sí Madina ó ṣẹlẹ̀ ní ọdún inú Ramadan lọ́dún kejì tá Nabi sallallahu alaihi wasallam dé Madina ń jẹ́ 17th of Ramadan nígbà tí Ramadan di 17 òun ni ogun Bádìrì ṣẹlẹ̀ adẹ̀tí sọ mèremère tọ́lọ̀ ń ṣe fún Ànábì sallallahu alaihi wasallam níjọ́ náà díẹ̀ lásọ o nínú ẹni pé Olúwa fáwọn màláíkà ránṣẹ́ kan wá pẹ̀lú rẹ̀ kan wá ràn lọ lójú ogun 1000 ní màláíkà tọ́lọ̀ lóhun fi ránṣẹ́ ní ìjọ ogun Bádìrì wọ́n wá ṣe tán àwọn òkú tó kú nínú àwọn kèfèrí tí àwọn bọ́dì wọn ń bẹ ńlẹ̀ wọ́n ní láti máa dà wọ́n sínú kòtò Ànábì ní ẹ máa rọ́ wọn dà sínú kòtò Ànábì ń wojú wọn lẹ́yọ kọ̀ọ̀kan nígbà lágbájá náà ti kú tàmàdó náà ti kú tàmàdó náà ti kú ń jẹ́ bọ́lọ̀ ń ṣe fi hàn án mọ́júmọ́jọ́ náà kébi tí lágbájá kù sí ni tàmàdó kù síbí tàmàdó gbogbo ẹ̀ sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n wọ́ wọn sínú kòtò wọ́n ṣe dà wọ́n sínú kòtò l'Ànábì ń béèrè lọ́wọ́ wọn lẹ́yọ kọ̀ọ̀kan àwọn òkú Ànábì ní hal wajadtum ma wa'adakum rabbukum haqqan àdéhùn tọ́lọ́wọ́n bá ṣe fún yín pé tẹ́ ẹ bá ti kú lérí ẹbọ tẹ́ ń ṣe yìí ẹ jìyà ṣé ẹ ti bá déhùn pàdé báyìí tọ́lá déhùn tọ́lọ́ ń ṣe fáwà tó lálékè àbórí àwa ti rí báyìí Ọlọ́run ti ń ṣàdéhùn ní fún mi mọ́ wa Mẹ́kà tí Kùránì ń sọ̀kalẹ̀ lọ pé ó padà borí wala sawfa yu'tika rabbuka fatarda wad-duha ti sọ̀kalẹ̀ Alam Nashra ti sọ̀kalẹ̀ ní Mẹ́kà tọ́lọ́ ń ṣàdéhùn fún Ànábì pé ó padà ṣàṣeyọrí ó padà lékè gbogbo àwọn ọ̀tá rẹ̀ yìí tọ́ àdéhùn tọ́lọ́ ń ṣe fẹ́mi ti ń ṣe èyí tó ṣe fẹ́yìn náà pẹ́ jìyà lẹ́yìn ikúṣẹ́ ti bẹ̀rẹ̀ sí ní rí báyìí ọwọ́ ya Umaru lẹ́nu radiyallahu ta'ala anhu kí àwọn òkú tí wọ́n ti kí ẹ̀sán ti wà nù ta ti ń rọ́ sínú kòtò ṣókù mọ́ ń gbọ́rọ̀ ní tó wá bẹ̀rẹ̀ sí ní máa kọjú sí wọn lẹ́ẹ̀kọ̀ kan tó ń bi wọ́n béèrè Ànábì ní àbí tí ń wì í sallallahu alaihi wasallam bí tí ń sọ̀rọ̀ yìí tẹ́ ń gbọ́ yìí etí tí yán làjẹ́ tí wọ́n lọ bẹ́ẹ̀ tí ń gbọ́ yìí làwọn náà ń gbọ́ yìí kọ́ọ̀lì láwọn òkú tó ti kú ìyẹn ló fa táwọn àfọ mímọ̀ fi fàámọ́ra wọn lọ pé ṣókù mọ́ ń gbọ́rọ̀ tá ń bá òkú sọ àwọn àfáà tí wọ́n ní òkú lè gbọ́rọ̀ hadisi Ànábì sallallahu alaihi wasallam tó ṣẹlẹ̀ lójú ogun Bádìrì ó jẹ́ kan nínú ẹ̀rí gbòógì tá máa lò torí Al-Qur'an sọ níbi kan pé wa ma anta bi musmi'in man fil qubur làwọn tán ní òkú ò lè gbọ́rọ̀ làwọn fi ṣẹ̀rí pé Al-Qur'an sọ pé ìwọ Muhammadu ẹni tí ń bẹ nínú sàárè àyà náà ń bẹ nínú Suratu Fatir ẹni tí ń bẹ nínú sàárè ó lè mú gbọ́rọ̀ àwọn tó ń bá sọ̀rọ̀ yìí ní Mẹ́kà bí òkú ni wọ́n rí tí ń bẹ nínú sàárè kò lè gbọ́n tẹ́ ń wí àmọ́ ń tàbí mùsùlùmí ń mọ́ fil kubur
ìyẹn làwọn fi ṣẹ̀rí ká já pòkú tó bá ti wà nù sàárè kì í gbọ́rọ̀ lọ́lọ́run fi fa àwọn kèfèrí wé òkú nù sàárè tétí rẹ̀ ti di tí ò ní gbọ́n tí a bá ń wí àmọ́ àfọ mímọ̀ tán dúró lórí pé òkú lè gbọ́rọ̀ wọn ni ntọ́lọ̀ ń fẹ́ kágbọ́yé ń bẹ̀ yẹn kọ́ yẹn máa ń tàbí mùsùlùmí yẹn máa ń fi kòbúrì ní pé sámù ọbẹ̀ yẹn kì í ṣe kí etí ọgbọ́n nǹkan etí ara Mẹ́kà ń gbọ́ ń tàn nábì ń sọ tí wọ́n á ọgbọ́n tí ń sọ ni ọgbọ́n àbọ̀ ọ̀dáhùn bí Yorùbá ti máa ń sọ ọgbọ́n àbọ̀ ọ̀dáhùn kò sẹ́ni tétí rẹ̀ di tí ọgbọ́n tẹ́ni tí ń bá a sọ̀rọ̀ ń sọ àìtí ìlò tí a bá ń bọ́ mọ́ sọ yẹn náà wà níṣẹ́ tí ẹ̀ dì ní yẹn pé ọ̀gbọ́ràn ọlọ́mọṣẹ́ ọláláì gbọ́ràn ọlọ́mọṣẹ́ ọláláì gbọ́ràn ọmọ ṣẹ́yìn tá à ń wí ni pé kì í ṣe pé ọlọ́mọṣẹ́ ní adití àmọ́ pé ń gbọ́rọ̀ ìyẹn sì kọ́ la gbà lérò àmọ́ afẹ́ kọ́ mọ́ gbọ́ kọ́ mọ́ ṣe láǹfààní kọ́ mọ́ lo ń tà ń wí fún ẹni tá a bá sọ̀rọ̀ tí ó bá lo ń tà ń wí fún á wà ní kò gbọ́ràn kì í ṣe pé adití ni ìtumọ̀ ń tà ń wí àmọ́ ń tàbí mùsùlùmí máa ń fi kòbúr àwọn tó ń bẹ nínú sàárè o lè mú wọn gbọ́rọ̀ ìtumọ̀ ẹ̀ ní pé àwọn kèfèrí tó ń gbọ́rọ̀ rẹ tí wọ́n lóyìí ẹlẹ́gbẹ́ ẹni tí etí rẹ̀ di ni wọ́n àfi wọ́n jọ etí dídi àmọ́ wọ́n ń fetí gbọ́ tí wọ́n ti para sàárè náà lè máa fetí gbọ́ àmọ́ nígbà tẹ́sí pé tán bá gbọ́ wọn lè lo ń tán gbọ́ wọn lè ṣiṣẹ́ tán tí wọ́n ń gbọ́ ìyẹn ni ọ̀pọ̀lọpọ̀ àfáà ìsìlámù dúró lé lérí pé òkú lè gbọ́ ìntàlá yìí ń sọ tí ó bá gbọ́ ni èyí ṣe tá à ń dé sàárè tá à ń Nábì sàlámù ó dé sàárè tí ó ní assalamu alaikum ya ahlal qubur àlàáfíà Ọlọ́run kó bẹ̀ yín ẹ̀yin tẹ̀ ń bẹ nínú sàárè yìí àyínná inshallah bikum lahikuna bọ́pẹ́ bóyá àwa náà ń bọ̀ wá bá yín ó sì bá àwọn ará Bádìrì náà sọ̀rọ̀ àwọn òkú Bádìrì tọ́ra àwọn àfáà kan ni ó ṣeé ṣe tí Ànábì ṣe ń jọ ẹ̀kọ́ jẹ́ pé nínú àwọn khususiyat làwọn nǹkan tó wà peculiar sí Ànábì sallam ẹ̀dá mi ò lè ṣe kinní ẹ̀ òfin yẹn ò apply lórí ẹlòmíì Ànábì nìkan ló lòfin yẹn tí ẹ bá ṣe pé àwùlẹ̀ ní kúrò níbi Sirah yìí ni àfáà tí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ìtún ní section kan lọ́tọ̀ nù tírà yìí tá ìntẹ́ndì àti kabẹ̀ yẹn àwọn kàṣọ ìṣù nàbí sallallahu alaihi wasallam àwọn kan pé Ànábì nìkan ló lòfin o Ànábì nìkan ni ó ní ìdájọ́ òun ó ní section kan fún lọ́tọ̀ nínú tírà rẹ̀ yìí àmọ́ ní intention àti káàdé gbogbo bẹ́ẹ̀ ni kábà ti bá débi tá Ànábì sallallahu alaihi wasallam ti jáde láyé tó ti pè tán yẹn tán a fi kọ́ pẹ̀lú ògo Ọlọ́run so bọ́n ṣe jiyàn sí nìyẹn ọfà kó jẹ́ sí wípé wọ́n ní tẹ̀lkínù tá a máa ń ṣe fókù nígbà tó kù bá fẹ́ kú tá a máa fi la ilaha illallah lé lẹ́nu súnà Ànábì sallam tí ọlálàáfíà lòun àmọ́ lẹ́yìn tá a bá gbé sínú sàárè tán ó ti kú ẹ̀mí ti jáde lára ẹ̀ àwa gbé sínú sàárè àwa ń sọ fún pé ya fulan ibn fulan ya fulan ibn fulan lábájá ọmọ lábájá udhkur ma kharajta alayhi min ad-dunya rántí nǹkan tó ṣe jáde kó tó kúrò láyé in tó ṣe gbẹ̀yìn annaka tashhadu an la ilaha illallah annaka radita billahi rabban ń pọ̀ jẹ́rìí ọdẹ̀ yọnu pé Ọlọ́run ọba lọ́lọ́run wabil islami dinan tọ́lá àwọn ìbéèrè yìí làwọn màláíkà ń bọ̀ wá bí àwa fẹ́ rán létí pé má gbàgbé o wọ́n ti dé nísìn wọ́n mọ̀ bí ọ láwọn ìbéèrè yìí mọ́ sì dáhùn o udhkur ma kharajta alayhi min ad-dunya mọ́ rántí dodo ń tó ṣe gbẹ̀yìn láyé tá a bá lọ pẹ̀lú àwọn àfáà tán lókù kì í gbọ́rọ̀ ìtumọ̀ ní kí dodo ń tàn wí yẹn nọ́nsẹ́ǹsì ni òkú ọ̀wulẹ̀ kò mọ̀ túmọ̀ ń tàn wí ti wà lágbàáyé mi kò tiẹ̀ gbọ́n kankan mọ́ àmọ́ tá a bá lọ pẹ̀lú ìtọ́pọ̀lọpọ̀ àfáà Ìsìlámù sọ pé òkú máa ń gbọ́ ń tálàyé ń wí ajá sí pé tí à ń wí yẹn lè ṣe láǹfààní iná sì la rò pé ọlá láàfíà jù wallahu a'lam tọ́ra aládìsí Ànábì mi sallallahu alaihi wasallam tá Ànábì ń sọ pé òkú ń gbọ́hùn ẹsẹ̀ wa ká tó yí ẹsẹ̀ padà níbi sàárè ó yọ mọ gbọ́hùn bàtẹ ẹsẹ̀ kálukú wa torí wọ́n ti jí ilẹ̀ lẹ́ẹ̀kan náà nígbà táwa ti gbé sínú sàárè láti mọ bí níbèrè yọ mọ wá gbọ́hùn ẹsẹ̀ wa ká tó nígbà tá a bá ń yí ẹsẹ̀ padà wallahu a'lam. Ibi tá a ti yà lọ nípa Ànábì sallallahu alaihi wasallam wa ń béèrè lọ́wọ́ àwọn tó ń bẹ ní sàárè ṣé ti bá ń tọ́lọ́run ṣe ládéhùn fún yín pàdé wọ́n mọ̀rù wá ń béèrè lọ́wọ́ Ànábì kí ṣé wọ́n ń gbọ́ ni Ànábì ni wọ́n ń gbọ́ o nígbà tí wọ́n kúrò ní Badr tí Ọlọ́run ti ní kí wọ́n ṣẹ́gun náà wọ́n ní láti máa lọ Madina padà nínú àwọn sàábì Ànábì tọ́jà kùtùkù tọ́jà gan lójú ogun Badr
Salamatu ibn Aslam àwọn sàábì ànábì tí wọ́n tọ́lọ̀ ń fi ogun Bádìrì yìn nípa pé wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà wọ́n pọ̀ gan-an àmọ́ nínú wọn ni ọkùnrin Salama yìí wà ibn Aslam wọn nígbà tó jagun débì kan ó jagun idà rẹ̀ kan idà tí ń fi ń jagun ó jagun débi tí idà kan dànù ànábì wá fà ọfà sẹ́yìn bá ànábì wá gbé pákó kan ànábì gbé fún igi kùmọ̀ ànábì gbé fún sallallahu alaihi wasallam wọ́n ní igi kùmọ̀ yẹn lókù tí ń fi ń jagun lọ kò sì sẹ́ni tó bá la kùmọ̀ yẹn mọ́ iṣẹ́ tí idà bá ń ṣe lára náà ni kùmọ̀ ń ṣe tó bá ti gbé léèyàn báyìí bí gbà pé wọ́n gbé dà léèyàn ni yóò máa gé apá yóò máa gé ní tó bá fẹ́ kó gé ni gbogbo ogun tó kù tó jà láyé tí ń tẹ̀lé ànábì káàkiri jà kò wúlẹ̀ lo idà mọ́ tán bá ti lógun yá kùmọ̀ yẹn ní máa mú dání ìyẹn kẹ́ ó jẹ́ kan nú àwọn mujizatu tán bá ń sọ àwọn miracle ànábì sallallahu alaihi wasallam tá ànábì ṣe ìyẹn jẹ́ kan bẹ́ẹ̀ wípé bó ni kò mọ́ ṣe di idà tó wá mú biribiri bẹ́ẹ̀ ni kan náà sàábì ànábì wọ́n ń pè ní Qatada tó ibn Nu'man nínú àwọn tó jagun Bádìrì lòun náà wà àmọ́ ó ṣèṣe ara ẹ̀ gbọgbẹ́ ìgbà tí wọ́n fi ṣetán ogun ọwọ́ àwọn kèfèrí bá ní ìkànnà àwọn ojú rẹ̀ méjèèjì tí wọ́n lójú yẹn fẹ́ jábọ́ ẹ̀yìn ojú yẹn fẹ́ jábọ́ sílẹ̀ báyìí tí ó ti lé téńté wọ́n rọ́ọ̀ṣì ẹ̀ káàkiri gbẹ̀gbẹ̀gbẹ̀ ọ̀nà Mẹdínà sì jìn sí Bádìrì ṣé kò ní kú báyìí ẹ̀jẹ̀ ń dà ànábì sallam wá ojú rẹ̀ ànábì fọwọ́ra ojú yẹn ànábì dá padà sí position ànábì wá fọwọ́ra lókè ó fọwọ́ra nísàlẹ̀ báyìí gbígbà pé yẹn ń bá yẹn ran ojú ọmọ kàṣìlá ànábì fi ń ra ọmọ kàlà ànábì sallam fi ń ra bí ṣe ń fọwọ́ra lójú yẹn gbogbo ojú egbò yẹn ń di padà lẹ́ẹ̀kan náà níbẹ̀ wọ́n sọ operation kankan fún wọn ẹ̀sìn kankan fún ojú yẹn dẹ̀ bọ́ sípò padà wọ́n ní tó fi jáde láyé nira pẹ̀rẹ̀ kankan bí ojú yẹn pé bóyá nǹkan kan ti ṣe é rí tó fi wá yàtọ̀ sẹ́lẹ̀ kejì ó rí na kedere sallallahu alayhi wa sallam wọ́n wá ń padà lọlé a ní nínú àwọn mùsùlùmí àwọn 17 kú nínú àwọn kèfèrí àwọn 70 ni wọ́n kú wọ́n padà lọlé ọlọ́run tóbi pọ̀ ìgbà tá ànábì ó sọ̀kalẹ̀ sí Mádínà kó tó wọ Mádínà ló kọ́kọ́ rán Zaid ibn Thabit lọ pé wọ́n tètè lọ sọ fara Mádínà pé lọ́dún wọn nú kalẹ̀ pé ọlọ́run ti gbógo fún àwa mùsùlùmí òun lọ meanwhile Uthman ibn Affan kò tẹ̀lé ànábì lọ sójú ogun Bádìrì ó jẹ́ kan náà àwọn tán máa bú Uthman àwọn mùsùlùmí kan tán máa bú àwọn sàábé ẹ ti mọ̀ wọ́n lórí sàábé ẹni bí ní lọ́dọ̀ wọn tán bá fẹ́ sọ̀rọ̀ Uthman láì dáhùn ẹ̀ ojú ogun Bádìrì gẹ̀ẹ́ tọ́pọ̀lọpọ̀ sàábé ti ṣoríire kò sí ń bẹ̀ ànábì sì lọ dáa dún pé kò nídìí kí wọ́n tẹ̀lé wa kí ló dúró sí ni pé Ruqayyah tó jẹ́ ọmọ bíbí inú ànábì sallallahu alaihi wasallam tí dẹ̀ ń jẹ́ ìyàwó fún Uthman ó wà lérí àìsàn nígbà tán fẹ́ jáde lọ sí Bádìrì ìyàwó ni fún Uthman ọmọ ní fún ànábì sallallahu alaihi wasallam ànábì wa ni wọ́n ní baálé ọmọ mi dúró mọ́ mójútó ìyàwó rẹ̀ ọ̀rẹ́ ẹ̀ máa tọ́jú ẹ̀ kò sẹ́ni tí ó fi lé lọ́wọ́ ìyẹn ni Uthman ń ṣe tí ó fi wà ní Mádínà lòun ò fi bá wọn participate lójú ogun Bádìrì kódà nígbà tá ànábì sì dé Mádínà padà tán pín àwọn nǹkan ogun Bádìrì ànábì pín tiẹ̀ mọ́ ànábì fún un nídàájọ́ ẹni tó tẹ̀lé wọn lọ ànábì tú tiẹ̀ bíbà kọ́ tẹ̀lé àwọn lọ nítorí ànábì náà ló dá jókòó pé kò bá tẹ̀lé wọn ànábì ló dá jókòó pé mọ́ mójútó Ruqayyah àmọ́ ìpadà dé tí Zaid ibn Thabit tí ó dé Mádínà tá ànábì rán pé lọ́ọ́ sọ fún wọn pa ti win lọ́ọ́ sọ fún wọn kọ́lọ́n ti gbé wa lékè ìwọlé tí ó wọ Mádínà ọba Usmanu pàdé ń bi sàárè kí ló ń ṣe ń bẹ̀ kí ló ṣẹlẹ̀ ọba ara àdúgbò ara Mádínà kú tí ọ kí ló ṣẹlẹ̀ kóhun tó gbé yìí tóhun gbé bọ̀ wá ọ̀fọ̀ ọmọ ànábì sallallahu alaihi wasallam lọ́ba bá ànábì ti ń dunnú bọ̀ tí ń dunnú oríire Islam ká àkọ́kọ́ jà ogun àwọn kèfèrí tán fúnlẹ̀ mọ́ wa tán dún mọ̀húrúmọ̀húrú máa láti bí ọdún 14 sẹ́yìn Ọlọ́run gbé wa lékè aṣàṣeyọrí bí tí ń bọ̀ wá lójú ogun tí ń dunnú bọ̀ wá ọ̀fọ̀ ti dúró dè nílé ìkànnà àmà rẹ̀ ti jáde láyé sallallahu alaihi wasallam ẹ̀lákùn ẹ wá sọ fún mi kí là nábì bá jáde ṣebí sí Ọlọ́run ni kí lára Mẹ́kà bá nábì jà sí kìí ṣe nǹkankan tó tayọ sí Ọlọ́run iṣẹ́ tọ́lọ́run rán pé lọ́ọ́ bá mi jẹ́ iṣẹ́ yẹn náà ní ń jẹ́ tó fi dẹni tán lé jáde iṣẹ́ òun náà ní ń jẹ́ tó fi di pé wọ́n rìn fi wọ́n rà láre iṣẹ́ òun náà lọ jẹ́ fáadébi tán fi gbógun wá jà wọ́n wá lọ gbé ọrùn wọn síbi àdá àtọ̀bẹ
àtọ́fà wọ́n lọ fẹ̀mí ara wọn wéwu nítorí kí Islam ó lè dúró ẹ̀sìn Ọlọ́run kí mẹ́sẹ̀jì Ọlọ́run iṣẹ́ Ọlọ́run náà lọ jẹ́ wọ́n wá ń jíṣẹ́ Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run sì ń pọ̀ ọmọ rẹ̀ nílé abẹ́rí pọ́ Ọlọ́run tóbi pọ̀ ànábì ń jíṣẹ́ Ọlọ́run ọ̀ràn ń ṣe pé lọ́ọ́ bá mi jíṣẹ́ nígbà tó ọ̀ràn jáde ó sì mọ ọmọ rẹ̀ mọ́dọ̀ ó sì pa kó tó dé ànábì wa wọ Mẹdínà ọba ìbànújẹ́ Rùkọ́yà ti jáde láyé ànábì yìí sì lọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù ní gbogbo ẹ̀dá aṣáájú gbogbo ẹ̀dá Ọlọ́run ṣe túwìtì ẹ̀ èmi ò tó lọ́dọ̀ Ọlọ́run so kí ni mo fẹ́ fi sọ pé Ọlọ́run ò lè ṣerú ẹ̀fẹ́ mi kí ni wọ́n náà fẹ́ fi sọ pé Ọlọ́run ò lè bá ọ dẹ́rú ẹ̀ wò ẹni tọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù ní kì í ṣe pé ẹ̀ṣẹ̀ kan lọ́ṣẹ̀ táwa nítorí ẹ̀ṣẹ̀ kan tó ṣẹ̀ àwa fẹ́ bá Muhammadu wí sallallahu alaihi wasallam a fẹ́ bá wí la fi wá pa lọ́mọ kì í ṣẹ̀ṣẹ̀ lọ́ṣẹ̀ débẹ̀ àwa táwa ń ṣe lọ́hùn gbogbo ìgbà ńkọ́ nígbà tó fi ṣọ́ọ̀pù rẹ́ǹtì fẹ́ni tí fáwọn tó ń ta tẹ́tẹ́ ń ta bàbá àjẹ̀bù ọ̀dọ́ rẹ̀ wọ́n ti ń wá ta bàbá àjẹ̀bù wọ́n ló fi ṣọ́ọ̀pù rẹ́ǹtì fún Ọlọ́run á má dánwò kan wá kíní kan tó fọkàn sí Ọlọ́run ò ní kí yọ bọ́ sí àbí àárẹ̀ àbí kan náà àdánwò tọ́lọ́run máa fi dányàn ò tí máa fi míyàn ò ó wá bẹ̀rẹ̀ sí ní máa pariwo ládùúgbò ó ṣe ń ṣe fọ́lọ́run yìí ládùúgbò ó ṣe ń kírun yìí nígbà náà Ọlọ́run ò ṣe dáadáa fún ọ Ànábì tó kírun jù ọ lọ sallallahu alaihi tá a fi rún yẹn gẹ́gẹ́rán tó tún lọ sójú ogun tó gbẹ̀mí ẹ̀ lọ́bẹ̀ àbí tọ́lọ́ fẹ̀mí ẹ̀ wéwu lójú ogun Ànábì yẹn gẹ́gẹ́ fún rẹ Ọlọ́run pa á lọ́mọ ojú ogun yẹn náà lọ́wọ́ àyín jagun fọ́lọ́run lọ́wọ́ Ọlọ́run sì ń pa á lọ́mọ nílé so kí ni yóò fi máa excuse wo la ní níwájú Ọlọ́run ọba láti máa question Ọlọ́run la fi sọ níbẹ̀rẹ̀ gbogbo program wa tá à ń ṣe yìí pé gbogbo ẹni tó bí tàdánwò bá kan àti gbogbo orú situation tá a bá wà in life ààrẹ kọ̀ọ̀kọ́ lára Ànábì sallallahu alaihi wasallam ó rí ní tí o lè fi tiẹ̀ jọ lára Ànábì tó lè fi ra rẹ̀ wé lára Ànábì pé irun tó ṣànábì náà ṣe mí rí yóò ju ọmọ bó ló ṣe ṣe tó fi ní ṣìṣe àti gbé life Ànábì kalẹ̀ kó lè jẹ́ exemplary life life tí gbogbo ó mọ̀ wá mú example níbẹ̀ a mọ̀ wá mú àríkọ́ṣe ń bẹ àtàríkọ́gbọ́n ọmọ rẹ̀ ń kú ń sì ń ṣiṣẹ́ Ọlọ́run lọ ó dé kò question ni Ọlọ́run pé tiẹ̀ náà mọ́ wá bá lọ ṣe ń tó ẹ kó fi sanmi lẹ́sàn ní pé kó tún pa mí lọ́mọ kí mo ṣe tó fi ń pa mí lọ́mọ ó pọ́ mọ́ àwọn kèfèrí ọmọ tèmi ló tún pa Ọlọ́run gbẹ̀mí lọ́rùn ìyá wa Rùkọ́yà radiyallahu ta'ala anha kó tó di pé Ànábì padà sí Madina nínú àwọn tó kú sójú ogun Bádìrì àwọn tó kú síbẹ̀ 17 la pè wọ́n àmọ́ wọn ò kú gbàrà lójú ogun Bádìrì òun náà ṣèṣe wọ Madina ni wọ́n pe ọkùnrin kan ní Hunais ibn Hudhafa ní tó jẹ́ ká dákọ̀ tiẹ̀ yàtọ̀ ní pé ọ̀rọ̀ ń bọ̀ wá kan ọ̀rọ̀ rẹ̀ tó bá ṣe díẹ̀ Hunais ibn Hudhafa ó ṣèṣe injury wọ́n á gbé wá nínú àwọn tán ṣèṣe àwọn dé Madina padà àwọn nígbà tó dé Madina padà kò pẹ́ kò jìnnà ẹ̀mí jáde ní ààrẹ so treatment ẹni tó kú sójú ogun Bádìrì náà ni ó wà fóun náà àwọn tí wọ́n á kó dání ní nǹkan ogun látojú ogun Bádìrì torí gbogbo tí kèfèrí kó dání láwọn ọfà wọn ní àdá wọn ní ẹṣin wọn ní àwọn nǹkan ogun náà nù wọ́n palẹ̀ mọ́ gbogbo ẹ̀ wọ́n kó dání wá Madina àtàwọn tán mú lẹ́rú tá ní àwọn náà ń jẹ́ bíi 70 wọ́n kó wọn wọ Madina ó wá kù pé nígbà tá àjágun kan rí tẹ́lẹ̀ bó láṣẹ dúdú ń ta kó yìí òfin tí ń bẹ tẹ́lẹ̀ ká náà Muhammad sallam ó tó dé tó wà fáwọn ànábì Ọlọ́run yòókù ní pé gbogbo ń tán bá kó lójú ogun o ìyẹn ló wà fáwọn ọmọ Ísírẹ́lì gbogbo ń tán bá kó lójú ogun pátápátá tó bá ti jogun pé wọ́n lọ jagun fọ́lọ́run kò tọ́ fún wọn láti mú nǹkan kan bẹ̀ kẹ́ àdá yìí mo láìkì ẹ̀ ìdà yìí ọfà yìí ẹṣin yìí kò tọ́ nǹkan kan tọ́ fún wọn bẹ̀ àti gold ni o àti fàdákà ni o àti chain ni o gbogbo ẹ̀ wọ́n palẹ̀ mọ́ ẹ̀ sójú kan ànábì wọn wà bá wọn bẹ lọ́hùn pé tó iṣẹ́ tó rán wa o àbọ̀ rẹ̀ rèé o iná kan ó sì wá láti sánmọ̀ yóò gbé gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà bí í ṣe ṣẹlẹ̀ nu níjọ́ tí Yúṣà kó ọmọ Ísírẹ́lì tánàbí Musa alayhi salatu wasalam fẹ́ kó ọmọ Ísírẹ́lì wọ ilẹ̀ Káníánù tán láwọn ọjà tán wà níbi dààmúdàbò tí wọ́n sọnù tí wọ́n rìn káàkiri fún 40 years tán rìn káàkiri bí ìrìn ọmọ Ísírẹ́lì tá a máa ń dá aláṣà pé ìrìn ọmọ Ísírẹ́lì ìrìn 40 years tán rìn tí wọ́n rújútu ara wọn nígbà wọn padà túbá Yúṣà lọ́lọ́run padà ní kókó wọn já ogun ní tán fi wọ ilẹ̀ Kánáánù padà
ogun tán jà nígbà tí wọ́n fẹ́ wọlé Kànáánù òdodo nǹkan tán rí ńbẹ̀ náà wọ́n palẹ̀ mọ́ sójú kan. Bíbélì ní iná kan wá látòkè ó wá gbé gbogbo ẹ̀ bí ṣe rí nìyẹn kánà Muhammad sallam ó tó dé. Àná Muhammad àkọ́kọ́ ànábì òun náà sì nígbẹ̀yìn tá a yọ̀ǹda fún yín pé ntẹ́ bá rí lójú ogun àjẹmọ́nú yín ni uhillat liyal ganaim. Àwọn nǹkan tá a bá rí lójú ogun Olúwa ní ẹ pín, kò sí tí mo fẹ́ fi ṣe, iná kan ò ní wá gbé mọ́, ẹ máa pín fúnra yín kẹ́ máa lò kẹ́ máa ṣàǹfààní ńbẹ̀. Àmọ́ wọn tí ìmọ̀ báwọn ṣe àkọ́kọ́ experience wọn mọ bó làwọn ṣe wọ́n wá deliberate lérí ẹ̀. Ànábì ń sọ pé ẹ fún mi mọ̀ràn, ìmọ̀ràn yìí náà ní dodo gbà, ẹ fún mi mọ̀ràn kí ni ká ṣe. Àwọn sàábé múlá ká ìwá, àwọn kan sọ pé àwa tá a kó gangan la ní, àwa tá a ń kó ńlẹ̀ báyìí àwa la ní. Àwọn kan náà rárá o, nígbà tí ẹ̀yin ń kó àwa ń jà lọ ni, àwa tá a jà àwa la ní. Àwọn kan ní àwa tá a dúró tà Nábì mọ bí wọ́n ṣe ṣe. Kó tó a di pé Suratul Anfal ta ní ń sọ̀kalẹ̀ bọ̀ ń pé tíyẹn bá fẹ́ gbọ́ kí ló ṣẹlẹ̀ lójú ogun Bádìrì yìí, Suratul Anfal ni ó ṣàlàyé ẹ̀. Níbẹ̀ náà ni àyà tí ń ṣàlàyé pé ó ti bẹ̀rẹ̀ pẹ̀lú pé yas'alunaka 'anil anfal. Wọ́n ń béèrè, wọ́n ń dààmú lérí pé kí ni ká ṣe pẹ̀lú gbogbo àwọn nǹkan tá a rí lójú ogun yìí. Kulil anfalu lillah. Ẹ sọ fún wọn pé kẹ́nìkan yé fọkàn sí mọ́. Tẹ́ ẹ bá lọ sójú ogun ẹ má lọ nítorí tẹ́ fẹ́ rí ń bẹ̀. Ẹ já kèfèrí lógun nítorí kẹ́ ẹ lè máa rọra yín lọ́rọ̀, nítorí kẹ́sìn Ọlọ́run bó lè múlẹ̀ ní ẹ jẹ́ ká níyàn yín mọ́. Kulil anfalu lillah, Ọlọ́run lónìí, wa rasulu jíṣẹ́ lónìí, wattaqullaha ẹ lọ bẹ̀rù Ọlọ́run, wa aslihu dhata bainikum, ẹ má jẹ́ kí gbogbo orú nǹkan báyọ̀ máa dìjà láàrin. Ọlọ́run ṣe wá ní wa'lamu annama ghanimtum min shay, gbogbo ń tẹ́ bá rí anna lillahi khumsahu, Ọlọ́run ló ní ìdá kan nínú márùn bẹ́ẹ̀. Ẹ dá sí márùn, ìdá kan nínú márùn tọ́lọ́run ni. Èyí tí sì ń jẹ́ tọ́lọ́run yẹn àwọn tálíkà náà mọ́ fún. Àwọn mùsùlùmí tó ń ṣe hijira wá táwọn kì í rí jẹ tí wọ́n rí mu tó ń sọnù mọ́ṣáláṣí, àwọn ni Ànábì sallallahu alaihi wasallam mọ́ kó eléyìn fún. Àwọn èyí tó kù tí ó jẹ́ ìdá mẹ́rin tó kù, òun ni Ànábì sallallahu alaihi wasallam pín fún àwọn tí wọ́n tẹ̀lé wá sójú ogun wá jà. Orí òjòrísì ni wọ́n pín fún wọn. Àwọn ìgbà wa mi sọ pé àwọn tó bá gun ẹṣin, tó bá gun nǹkan ọ̀gùn, ṣe káwọn ò rí jàjàjọ ẹni tí ó gun nǹkan ọ̀gùn lọ. A máa pín dọ́bù tó bá pín fẹ́ni tí ń fẹsẹ̀ jà, a máa pín fún wọn. Wallahu a'lam. Àmọ́ ká tó mọ táwọn ó ṣe, àwọn àbáwí kan wá látọ̀dọ̀ Ọlọ́run Ọba lérí àwọn ẹrú àwọn tán kó lẹ́rú. Wọ́n ń béèrè pé kí ni ká wá ṣe báyìí lérí àwọn ọ̀rọ̀ ẹrú yìí. Àwọn kan náà sàábé ní àwọn ẹrú ẹja tú wọn lè padà kí kálukú ọmọ padà sí Mọ́kà. Àwọn èèyàn wa náà ni wọ́n. Abubakar wà nínú àwọn tó sọ bẹ́ẹ̀ kí èmi ò bá ní ká tú wọn lẹ̀ ká máa padà sí Mọ́kà, ká ní kí gbogbo mọ̀lẹ́bí ẹnì kọ̀ọ̀kan máa wá fowó gbà wọ́n, fìdáwù nù, ká máa wá fowó gba èèyàn wọn. Owó tí wọ́n bá ń san yẹn financial strength ló tún jẹ́ fáwa. Kò kú sí ní tá a fẹ́ fòkú wọn ṣe, ṣebí kán lè gba Islam lóhùn wá. Tá a bá tú wọn lẹ̀ nísìnyí, tán bá padà sí Mọ́kà, chance wà fún mi nínú wọn láti padà di mùsùlùmí, ìrètí wà. So kò sí ní tá a fẹ́ fòkú wọn ṣe. Then a tún benefit lára owó tá a bá ní kí wọ́n lọ san, káwọn ẹbí wọn san pé a charge wọn láwọn owó ńláńlá kan pé kẹ́ tó gba èèyàn yín ẹ lọ wáyé báyìí wá. Àwọn owó yẹn income ńláńlá lọ jẹ́, àárín nǹkan rẹ̀ fi ṣe sí Mọ̀dínà yìí. Ìmọ̀ràn Abubakar nù. Ìmọ̀ràn Umaru ní pé ẹ bá nílẹ́nu mìíràn ẹjẹ́ apá wọn ni, ẹjẹ́ apá wọn kí ó lè kó sẹ́mi àwọn kèfèrí yòókù, àwọn tó escape yẹn pé wọ́n tún ní bá wa dánrú ẹ̀wọ̀n wọn kàn fẹ́ wá àtàkì wa Mọ̀dínà yìí. Wọ́n ní bá wa dánrú ẹ̀wọ̀n mọ́ táwọn kan fún wọn mọ̀ràn pé ẹ ṣe bẹ́ ẹrù tẹ́ ní ẹ fẹ́ gbà lọ́wọ́ wọn, ṣe bí ẹrù yẹn ti escape kí la fẹ́ jagun sí. Irú mọ̀ràn yẹn jọ́ mi ìtàn bá rí wọ́n mọ̀ tẹ́tí gbé, wọ́n ní láwọn fẹ́ bá wa jà mọ́ láíláí, ẹjẹ́ á fi wọ́n jófin, ẹjẹ́ á pa wọ́n. Ìmọ̀ràn Umaru yẹn dàbí ìgbà pó le. Ànábì sallallahu alaihi wasallam nígbà tó sì jẹ́ ẹ̀dá pẹ̀lẹ́pẹ̀lẹ́, kí ló fẹ́ jẹ̀ sí, kìí ṣe mùjẹmùjẹ. Ànábì ní tàbúbákìrì yìí lálò àti gbogbo àwọn tán lópinion tọ́jú Abubakar. Sáfù wọn ni Ànábì sallallahu alaihi wasallam padà tò sí, ń pé ẹjẹ́ á máa gba owó lọ́wọ́ gbogbo ẹni tó bá ní gbogbo àwọn tá a mú lẹ́rú àwọn ẹbí wọn láti Mọ́kà, ẹni tó bá lẹ́bí ránṣẹ́ sí wọn ká wá sanwó, wọ́n bá ti sanwó àtú ọlẹ̀. Lẹ́yìn náà àláyà yẹn sọ̀kalẹ̀ nínú Suratul Anfal ìpè ma kana linabiyyin an yakuna lahu asra hatta yuthkhina fil ard.
kò tọ́ fún òjíṣẹ́ kan tí ẹ bá ṣe pé mo fẹ́ lè fà yín létí olúwa bá Nábì wí sallallahu alaihi wasallam ìbáwí yẹn bẹ́nu Qur'an pé mo fẹ́ lè fà yín létí tẹ́ bá tún dẹ́rú ẹ̀wò ńjọ́ mi kò tọ́ fún òjíṣẹ́ kan tá a bá ránṣẹ́ ń pé lọ́ọ́ jagun an yakuna lahu asra kẹ́ wá lẹ̀ ń kó ẹrú lójú ogun hatta yuthkhina fil ardi tẹ́ bá ti pa wọ́n dáadáa ẹni láti jà gidigidi kẹ́ pa wọ́n dójú àmì ẹyẹ sáré máa sọ pé jára wọn lókun nítorí wípé tí kò bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n ọba ṣòfin bẹ́ẹ̀ àwọn ogun míì tó bá wù kán tún máa lọ àwọn èèyàn onífẹ́ máa pa ọ̀tá wọ́n máa wá di pé ẹja mú wọn ni ká lè rí ránsọ́ọ̀mù gbà ká lè rí owó gbà lọ́wọ́ àwọn ẹbí wọn owó fìdáwù ń pé ó yẹ wá gba èèyàn yín padà wọ́n máa wá minimize killing wọn nífẹ̀ẹ́ jẹ́ kí pípa ó pọ̀ nítorí ìkẹ́ lè máa rówó gbà ń bẹ̀ àwọn tẹ́ wá túkalẹ̀ lẹ́nìí àwọn náà wọ́n tún kógun jà yín lọ́la ẹ máa wá jagun repeatedly wọ́n máa kógun wá bá jà yín wọ́n máa kógun wá jà yín pé ṣe bówó náà lásán fún wọn tá bá tiẹ̀ mú wa lẹ́rú no ẹ pa wọn kán lè mọ̀ yí pé àbòsí làwọn ń ṣe láti wá bá yín jagun wọn ní dánrú ẹ̀wò mọ́ ẹ fi wọ́n jófin fáwọn yòókù wọn Ọlọ́run ní kò tọ́ fún òjíṣẹ́ kan an yakuna lahu asra kẹ́ sáré máa lọ kó ẹrú hatta yuthkhina fil ardi àfi tẹ́ bá pa wọ́n dáadáa tẹ́ pa wọ́n débi tó lámì kẹ́ tó máa wá kó ẹrú ìbẹ̀nu suratul Anfal aya 67 nígbàtí aya yìí sọ̀kalẹ̀ wọn lànàbí sun ìyálà yẹ ẹkún Abubakar náà sunkún pé sáwọn ọ̀sẹ́lọ́n báyìí Ọlọ́run yìí tẹ́ sí ohun ti forí ẹ̀jìn ìmí ní kẹ́ túnmọ̀ jẹ́ ọ̀sẹ̀lẹ̀ mọ́ ara Mẹ́kà wá bẹ̀rẹ̀ sí ni máa wá gba àwọn mọ̀lẹ́bí wọn kódà ń bẹnu àwọn ẹrú tànàbí túlẹ̀ pé kó máa lọ láì tiẹ̀ béèrè owó kankan pé àbí káwọn mọ̀lẹ́bí rẹ̀ mú nǹkan kan wá tú wọn lẹ̀ ìwọ máa lọ ń tiẹ̀ nítorí àwọn ìdí àti sábàbí àtàwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan tí ń rí lára wọn àwọn kan sọ fáwọn ẹbí wọn kan mú owó wá àwọn ẹbí wọn bẹ̀rẹ̀ sí ni máa yọjú láti Mọ́kà wọ́n wá gba ọmọ wọn wọ́n wá gba ẹ̀gbọ́n wọn wọ́n wá gba àbúrò wọn wọ́n mú owó wá àwọn kan sì wà wọn lẹ́bí wọn lára tí ó mú owó wá ànábì ní ṣe bó ọmọ nǹkan kọ ọmọ nǹkan kà ànábì wá bẹ̀rẹ̀ sí ni túmọ̀ fi opportunity yẹn jà ìmọ̀ kan lógun ní Madina àìmọ̀ kan nínú tá ànábì sallallahu bá ní illiteracy ní Madina ọdẹ ní palẹ̀mọ́ pé bó láṣẹ torí tàbá bá illiteracy jà á lè gòkè àgbà nation táláìmọ̀ kan bá pọ̀ nínú wọn lè dìde nation tí ó bá nàró láyé tí ó bẹ́gbẹ́ mu tí ó gòkè àgbà àfi kí ẹ̀kọ́ kíkọ́ pọ̀ láàrin wọn ìwé kíkà pọ̀ láàrin wọn ìyẹn mélòó ní ń kàwé ní Nàìjíríà wa àti lọ́pọ̀lọpọ̀ ilẹ̀ Islam lágbàáyé Lárúbáwá ẹ̀kọ́ lò níbẹ̀ ẹ rí i pé gbogbo àwọn ìlú tán ń pè ní underdeveloped ẹ rí i pé ẹ̀kọ́ wa kéré lójú àwọn ẹlòmíì bí dàpọ̀ àmọ́ kàwé gan ni àwọn ọmọ Nàìjíríà mọ̀wé ẹ̀kọ́ wa tẹ́ ẹ bá wo àwọn ìlú tó dàgbà jù wá lọ ẹ rí i pé wọ́n ń lajú jù wá lọ wọ́n ń kẹ́kọ̀ọ́ jù wá lọ àbí yìí tá a bá kọ́ ń gbà mí náà Nàìjíríà kọ́ ẹ pé àkọ́ ó dí ẹ̀kọ́ tí ò nítumọ̀ ẹ̀kọ́ tí ò lóore kan tí ó ṣe ọ́ nígbà tó ga biology bá gbé nóòtì ńláńlá kan fún yín kẹ́ mọ́ lọ́ọ́ dà kọ́ láyé táyé tí ń photostat ìwé easily ni ó sẹ́ndì ẹ̀ sí yín lórí email tẹ́ ní soft copy gbogbo àbíkẹ́ tí ẹ ra textbook kí lè tẹ́ láti mọ̀ dàwé ńláńlá kan tó bẹ́ẹ̀ abẹ́ rí nǹkan so time tó yẹ kí kálukú fi mọ tí ń bẹ́nu ìwé tó ń dà kọ gan kò ní rí time yẹn bí ó tó bá ti délé à ń kọ nóòtì biology yóò kọ nóòtì geography yóò kọ nóòtì àwọn nóòtì yẹn pọ̀ ọ̀nà tá a fi ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ gan ọ̀nà tí ó fi dòde ni ọ̀nà tí ò fi ní yé sí bí ó ṣe bó bí kọ́mọ lọ ha dictionary kan mú òyìnbó gan onímọ̀ tó mọ in ti ń sọ ìntara yóò mọ̀mọ́ tí wọ́n mójútó mọ́ lòun ṣẹ̀ṣẹ̀ ń kọ́ tiẹ̀ tá a bá fẹ́ kí nation ó dìde àfi ká mójútó ẹ̀kọ́ ká sì rí i pé ẹ̀kọ́ ń bá gbà mọ́ torí ẹ̀kọ́ ń gbàṣọ tuntun wọ̀ ayé ń yí padà ayé tá a wà lé ní ayé technology ẹ gbọ́dọ̀ dá school lẹ̀ nísìnyí tẹ́ bá fẹ́ ṣàṣeyọrí pé school century yìí àwọn ọmọ tẹ́ fẹ́ kán jáde ń bẹ̀ àwọn ọmọ tí ó bá gbà yìí mo lè fẹ́ kán jáde ń bẹ̀ kán máa mọ kọ̀ǹpútà kọ́mọ̀ sí pé nínú dodo tí wọ́n mọ̀ lò kọ̀ǹpútà wà ń bẹ̀ táwọn ọmọ èèyàn wà well versed nípa computer training tí wọ́n jẹ́ training tó ṣe dáadáa ń bẹ̀ táwọn gangan wọ́n lè mọ write software fúnra wọn programming gbọ́dọ̀ wà nínú tí wọ́n mọ̀ basic stuff ní gbogbo kinní wọ̀nyí láyé tá a wà nísìnyí professor mi ń bẹ kọ̀ dá email ní kò lè create email fúnra ẹ̀ pé kọ́ sign up
wọ́n create ẹ̀ fún ni wọ́n mọ̀ bá rán létí password rẹ̀ professor yóò sì ṣèbó yóò mọ̀ dalẹ̀ o century ke ló ní gbé Ànábì sallam wá lo opportunity yẹn pèsè bẹ́ẹ̀ yín mọ̀ ẹ mọ̀ nǹkan kọ òun mọ̀ nǹkan kọ ẹ wà á ṣà ọmọ Madina mẹ́wàá inú àwọn ọ̀dọ́mọdé Madina wọ́n wá lọ ṣà àwọn mẹ́wàá wọn kò sí níwájú pé kọ́ wọn bá ti ń kọ nǹkan jọ́ tá bá ti mọ̀ nǹkan kọ ayọ̀ǹda rẹ̀ mọ́ lọ Mákà padà owó ransom rẹ̀ nù wọ́n wá kó wọn ti Madina wá dìlé ẹ̀kọ́ ẹ mọ̀ gbẹ́kọ̀ lọ́tún lọ́sì kálukú wà ní kíláàsì láti lè àwọn tó ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ń kọ́ wọn torí káwọn lè ṣùgbọ́n aláìfọ àwọn káwọn padà sí Mákà àwọn náà àwọn ará Madina fi yẹn benefit àwọn náà fi yẹn lé àìmọ̀kan jìnnà ìyẹn ni ọgbọ́n tá Ànábì sallam tún dá láti fi bá àìmọ̀kan jà ọ̀dẹ̀ yẹn Musa ibn Umair kọ́ mọ̀ kọ́ àwọn yẹn lal-Qur'an ẹ̀rí kó òun ti dé Madina ṣáájú Ànábì sallam òun la tẹ́ ẹ̀ bá gbàgbé òun nígbà táwọn ará Madina wá sí Mákà tán wá gba Islam tẹ́sí ń bá Ànábì ṣàdéhùn pé mọ̀ bọ̀wọ́dọ̀ wa ó sì ẹ̀rìn tí pa sọ pé wọ́n láwọn nídìí ẹnìkan tó má al-Qur'an ká tí ó mọ̀ wá kírun fáwọn tí ó mọ̀ kọ́ àwọn lal-Qur'an Musa ibn Umair l'Ànábì sẹ́ndì sí Madina láti gbà náà so òun náà ní ń kọ́ àwọn èèyàn lal-Qur'an lọ onílé kéwú ńláńlá tí ń kọ́ àwọn èèyàn lal-Qur'an táwọn èèyàn wá kí lọ́dọ̀ rẹ̀ àtàgbà àtọmọdé bẹ́ẹ̀ ni sàábì Ànábì kan tí ń jẹ́ Ubadah ibn Samit Ànábì ni òun náà mọ̀ nǹkan kọ Ànábì yin àwọn èèyàn sí lọ́dọ̀ tó pọ̀ pé lọ kọ́ nǹkan kíkọ lọ́dọ̀ ẹ̀ ń sì ń kọ́ wọn Abdullah ibn Sa'id ibn al-As òun náà mọ̀ nǹkan kọ òun náà ń kọ́ àwọn èèyàn ní kíkọ kíkà bẹ́ẹ̀ ni àwọn Ash'ari yìí náà nígbà tán gba Islam táwọn náà dé Madina àwọn ti kẹ́kọ̀ọ́ wọn lajú dáadáa so Ànábì ní kẹ́ tó padà ẹjọ́ ẹ bá mi kọ́ àwọn ará ìlú mi láwọn kankan àwọn náà ń ṣe lẹ́sìn fáwọn èèyàn Zaid ibn Thabit nígbà tóun náà ti kọ́ bá ti ń kọ́ nǹkan ìkànnà ará Mẹ́kà tí wọ́n mú lójú ogun Bádìrì yẹn lọ́kọ́ bá ti ń kọ́ nǹkan ọmọ Madina lòun tiẹ̀ Zaid ibn Thabit nígbà tó kọ́ nǹkan kíkọ kò sì pẹ́ kó jìnnà tọ́lọ́run fi ní kó yé tó ti wá di kó ti mọ̀ ọ́ kọ́ ó ti mọ̀ ọ́ kà Ànábì wa ni ó tún kun tí mo fẹ́ kí wò tún ṣe bá ń lọ kọ́ èdè Siriyaniya èdè yẹn Ànábì fẹ́ máa fi kọ lẹ́tà yóò dẹ̀ máa fi gba lẹ́tà látọ̀dọ̀ àwọn Júù wọ́n fẹ́ kọ́ èdè wọn yẹn Júù ìfẹ́ kán máa fi kèfèdè yẹn mí jẹ tí ó fi máa jẹ́ sí pé tá Ànábì bá fẹ́ ka lẹ́tà ọ̀tá rẹ̀ náà ni wà ní bá ń kà á bí ó bá kọ lẹ́tà ọ̀tá rẹ̀ ni ó ní ẹ̀dá kò sí òní kọ̀ọ̀kan míì síbẹ̀ báwọn so Zaid ibn Thabit àwọn lọ kọ́ èdè so láfi gbọdọ̀ láwọn tí ó jẹ́ translators àwọn tí ó mọ̀ bá Ànábì ṣe ń sẹ́ẹ̀tì sísítẹ́ẹ̀mù ìlú ní Madina nìyẹn ó wá bẹ̀rẹ̀ sí ni mo sọ fún gbogbo ọ̀dọ́ gbogbo àgbààgbà àtọmọdé ń pé kẹ́ wá mímọ̀ ṣe dandan ń wá ń sọ pàtàkì wíwá mímọ̀ fún wọn pé gbogbo ẹni tí ń bá ń wá mímọ̀ àwọn màláíkà ọmọ tẹ́yẹ ẹlẹ̀ fún yọ ọmọ dàbí bàpẹ́rì ìyẹ́ màláíkà ló fi rìn màláíkà ọmọ tọrọ àforíjì fún gbogbo ọlọ́mọ kéwú àti gbogbo ẹni tí ń bá ń wá mímọ̀ tó bá fẹ́ fi rí yọ́nú Ọlọ́run kódà kó bá jẹ́wèé pé ìmọ̀ yìí mo fẹ́ fi tún ayé ṣe ní ìfẹ́ fi bà nǹkan jẹ́ tó bá ìdáníyàn rẹ̀ ló fi ń wá àwọn màláíkà àwọn ọmọ dẹ̀yẹ ẹlẹ̀ fún ọ báyìí wọ́n sì mọ tọrọ àforíjì fún ọ tó bá ti jáde nílé tó lọ léèwé látàárọ̀ gbàtọ́ tí tó fi wọlé lálẹ́ ọ wà nú ẹni tí màláíkà ọmọ tọrọ àforíjì fún àtàwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ń jẹ́ ìwúni lórí àti ìṣenilákin àti incentive fún gbogbo èèyàn kí ẹ mọ lọ kẹ́kọ̀ọ́ kálukú bá join ní ilé ẹ̀kọ́ àgbà àti tọmọdé sallallahu alayhi wa sallam bá Ànábì ṣe pẹ̀lú àwọn tó kó ní ojú ogun Bádìrì nìyẹn tábà ń bá ìṣẹ̀lẹ̀ bọ̀ wá táǹtò bọ̀ wá díẹ̀díẹ̀ torí ojú ogun Bádìrì wọ́n jà ní inú Ramadan ọdún kejì tá Ànábì dé Madina oṣù tí ó tẹ̀lé gbàrà yẹn oṣù Shawwal tá bá ṣe mọ́ Ramadan tá máa ń ṣe Shawwal Ramadan yẹn náà la ní àkọ́kọ́ pé wọ́n kì í dì tí jáka ìdájọ́ jáka náà sọ̀kalẹ̀ pé tá máa ń yọ tá bá fẹ́ ṣọdún Ramadan wọn náà ni wọ́n á ṣe Ramadan yẹn tán wọ́n wọnú Shawwal níṣẹ̀lẹ̀ ńlá kan bá tún ṣẹlẹ̀ ní Madina òun ni wípé rántí pa láwọn ìran Yehudi mẹ́ta ní gbé Madina Banu Qaynuqa àti Banu Nadir àti Banu Qurayza ìdílé Yehudi mẹ́ta tó létéńté tí wọ́n wà ní tán surround Madina wọ́n dẹ̀ gbajúmọ̀ pẹ̀lú àǹdálẹ̀ nígbàdo ipá Ànábì sallallahu alaihi wasallam ti bá wọn gbádéhùn ní kété tó dé Madina lọ́dún kínní wọ́n ti ṣàdéhùn ẹjẹ́ ní constitution àmọ́ gbígbé àlàáfíà ẹ má dalẹ̀ o kí Yehudi kan má pa mùsùlùmí kí mùsùlùmí má pa Yehudi ẹjẹ́ àjọ gbígbé ìfọ̀kànbalẹ̀ gbogbo wọn ti fọwọ́ sí wọ́n ti agree pé àjọ gbígbé àlàáfíà ní
arábìnrin kan òun jẹ́ Lárúbáwá ṣé nínú àṣà Lárúbáwá kódà ká Ànábì tó dé ni pé ńgbà míì tó bá wọn obìnrin ó lè bójú kì í ṣe gbogbo ìgbà o gbà míì gan kó lè mọ́ borí kó jáde àṣà náà tó lòun náà àmọ́ nígbà míì tán bá tún fẹ́ múra nínú múra àṣà wọn náà ní pé kí n bójú kí n borí kí n bo gbogbo ara wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ jáde nígbà míì arábìnrin yẹn wá jáde ó lọ ọjà Banu Kainuka ọjà àwọn Yehudi Kainuka níbẹ̀ ló ti lọ nájà ó wá débẹ̀ ẹran ni wọ́n ló kó wá ó dẹ̀ ti ta ẹran ẹ̀ ń dúnàdúrà lọ́wọ́ ọ̀tà ògbówó níbi tó ti wá ń ṣe dúnàdúrà làwọn kan náà Yehudi bá ń sọ fún pé kó síjú káwọn wojú ẹ̀ kíkẹ́ wojú ta ni náà bá ń jágbe mára wọn wọ́n ti ń bú wọn padà àwọn sì wá síjú rẹ̀ ń tipa kódà àwọn tún wojú tó jojú lọ ni wọ́n bá ìró tóró wọ́n ta ní kókó látẹ̀yìn tí ò fura mọ́ ìgbà tí ó dìde lérí ibi tó jókòó sí báyìí ìró rẹ̀ jábọ́ ni wọ́n ti ta ń kókó débi tí ìró yẹn ó yọ lára rẹ̀ ni wọ́n bá já sí òhò ní gbogbo wọn bá ń rẹ́rìn inú wọn bá ń fi ń ṣe yẹ̀yẹ́ inú bí ara ta ọ pariwo ìyẹn jẹ́ ńláńlá ni fóbìnrin ìyẹn tí ń pọ́nlé jù lára náà ni ìyẹn tó gbé sára tọ́lọ́ fi ṣe ìbàṣírí ara rẹ̀ ẹ wá tú sí òhò ó jẹ́ ìtìjú ló bá pariwo àwọn mùsùlùmí kan arákùnrin kan mùsùlùmí tó ń rìn sásìkò nígbà náà ìtara nǹkan àlẹ́ṣẹ́ báyìí tán fún arákùnrin tó já aṣọ yẹn gangan mùsùlùmí yẹn kọlu ogun pani ló bá ní ẹ̀jẹ̀ lọ́rùn ká tó fún àwọn Yehudi náà dìde sí mùsùlùmí yẹn àwọn náà pa òun náà di òkú di méjì nílẹ̀ ńlẹ̀ ló bá di wàhálà àwọn mùsùlùmí rọ́wọ́ àwọn Yehudi náà ti pọ̀ kálukú bá kọlura wọn bá bẹ̀rẹ̀ sí ní jà àwọn kan ti lọ fún Ànábì ní sallallahu alaihi wasallam pé Madina ti dàrú ọjà Banu Kainuka wọ́n ti dá wàhálà lẹ́ńbẹ̀ wa mùsùlùmí àtàwọn Yehudi kí ló ṣẹlẹ̀ ẹni tó ń bẹ̀ l'Ànábì sallallahu alaihi wasallam bá débẹ̀ tàtà Ànábì débẹ̀ wọ́n ti pa mùsùlùmí ta ló pa Yehudi wọ́n pa àwọn náà lọ́mọ làwọn fi pa ókè pípa ti ṣe déédéé ara wọn àmọ́ ń bo lẹ́jọ́ ti bẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀ tọ́rọ̀ fi di pípa ni ọ̀rọ̀ bá dìbò lọ yà mí ẹjọ́ dùn rò fáwọn Yehudi àwọn mùsùlùmí wá rojọ́ arábìnrin yìí ni ara wa ni ọwọ́ arajà lọ́dọ̀ wọn jẹ́jẹ́ ara ẹ̀ lójòkó wọ́n sì já sí òhò ẹgbọ́ ẹ ṣe bẹ́ẹ̀ tán ṣé ń tá àjọ sọnù ṣé bí afẹnu kò sínú nípàjọ mọ gbégbé àlàáfíà Ànábì sallam ní ìkànnù méjì nínú kájà kápá yín àbí kẹ́ filẹ̀ yìí lẹ̀ fún wa èwo lẹ fẹ́ kájọ jà ẹni bá ríra wọn pánú wa àbí kẹ́sì filẹ̀ ilẹ̀ ká mọ gbígbé àlàáfíà ìlú tẹ́ ẹ̀ bá ti mọ bá ṣe ń gbígbé lálàáfíà ẹ̀ yọ̀ǹdẹ̀ ẹ̀ ti violate òfin ìlú yìí à sẹ́ndì yín exile à lè yín jáde nínú ìlú ni àwọn Yehudi fi wá mú káwọn jáde àgbà munafiki Abdullahi ibn Ubay ọmọ Salulu tá à ń sọ̀rọ̀ rẹ̀ láti jọ́ yín pé òun ló fẹ́ jọba ní Madina tẹ́lẹ̀ ká Ànábì ó tó dé nígbà tí Ànábì dé torí kóhun lè jọba mọ́ ó ṣe bí ìgbà pé mùsùlùmí lòun láti lè máa da sáfù ìsìláàmù òun ló ṣàmúra kankan Ànábì ò gbọdọ̀ pa wọ́n ẹ má bá wọn jà ó ẹ bá jẹ́ wọn jáde Mọ̀dínà nìkan jáde ó ń bá wọn ṣìpẹ̀ ní sì ń bá wọn àbòsí náà ní í ṣe toró lájọṣepọ̀ pẹ̀lú wọn ara Banu Kainuka wọn fi wá ní láti fi Mọ̀dínà lẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam ìyẹn náà ń pè ní gazuwatu Banu Kainuka kìí ṣogun ló ṣẹlẹ̀ ń bẹ̀ àmọ́ wọn forúkọ ogun pè torá Ànábì jáde síbẹ̀ sallallahu alaihi wasallam yóò tọ́ kí o ṣe bẹ́ẹ̀ nítorí pé ẹni bá máa yín nìkí ogun tẹ́ bá máa ń tán pè ní ìjà nírú situation tá Ànábì wà yìí tára Mẹ́kà ń halẹ̀ mọ́ wọn tí wọ́n ń retí ìṣọ̀tá láti external enemies pọ̀ kí àwọn kan wá wà Mọ̀dínà kán mọ́ dalẹ̀ àbí kán mọ́ jẹ́ threat fún yín kẹ́mi yín ọmọ balẹ̀ pé sáwọn eléyìí ò ní gún wa látẹ̀yìn tí ó gbogbo àwọn jagun ńláńlá àwọn ológun ńláńlá ẹ̀ tán bá mogun jà wọn kì í gún wọn ládàá láti wájú jagunjagun ni ẹ ti rójú ẹkùn síta ló lè kójú ẹ ẹ̀yìn ni wọ́n ti máa gún wọn ẹ rí i pé ikú wọn kì í sábà yẹ̀ lọ́wọ́ pé wọ́n padà dé ìyàwó ẹ̀ sí ìyàwó ẹ̀yìn ni ó ti mú ọ ọmọ ẹ̀yìn ni ó ti mú ọ ẹbí rẹ ọ̀rẹ́ rẹ tó gbọ́ tó fọkàn tẹ̀ àwọn èèyàn náà máa ń sábà lò àwọn pé wọ́n máa wá kọjú sí mi gẹ́gẹ́ bí ọ̀tá àwọn jagunjagun yìí sábà ogun orú rẹ̀ sábà gbé wọn lọ ogun aráalé ogun abẹ́lé ogun mùnáfìkì ní sábà gbé àwọn jagunjagun ńláńlá lọ
torí pé ogun mùnáfìkì ó dùn jà tó bá sì jà wàá gba orúkọ burúkú àwọn èèyàn sá lára rẹ̀ ń pé àwọn ọ̀rẹ́ rẹ̀ náà nípa kò bẹ́ bí ṣe ó ti gé lára ẹbí ìwọ lọ mọ̀ pé àwọn ẹbí yìí fẹ́ pa ọ́ ìwọ lọ mọ̀ pé àwọn ẹbí rẹ̀ ò fẹ́ rí ọ sójú aráyé ò ní bọ́ ọmọ bẹ́ẹ̀ wọ́n ní ṣe tiẹ̀ lọ́tọ̀ ni ó ti gékun ẹbí dànù ọ̀ wá ní fẹ́ ká sọ pé ó gékun ẹbí ẹ̀sìn náà gbà ọ́ láyè kó gékun ẹbí ọmọ wa bá wọn ṣe àwọn sì ni wọ́n ń gún ọ ní kẹ́sẹ́ yìí wọ́n ń gún ọ lábẹ́rẹ́ táwọn èèyàn mọ̀ tí wọ́n mọ̀ pé wọ́n ń gún ọ ní nǹkan ọmọ wa mánéjì ẹ̀ ọmọ ọ̀run mara ìyẹn là Nabi sallallahu alaihi wasallam fi ní láti lé àwọn Banu Qaynuqa pé ọwọ́ tá a wà yìí ara Mẹ́kà láti ṣẹ́gun wọn yìí nísìn àgékù ejò ni wọ́n orú ara rẹ̀ kì í dáa wọ́n ń padà bọ̀ wá wọ́n dẹ̀ lérí ìrántí sọ ni ara Mẹ́kà lérí kan tó fi bá dìrì lẹ́yìn à ń padà bọ̀ wá ẹ máa retí wa à ń padà bọ̀ wá pé kíní kan tó àgbàdo tó tàdí mẹ́yìn Ọlọ́run má gbára wa ni so wọ́n gbà pé ìpadà táwọn padà sí Mẹ́kà àwọn tún fẹ́ tún ara mú wá Mẹ̀dínà ni ká wá fẹ́ wọ Mẹ̀dínà kan bá rú àwọn kírímínà àwọn Banu Qaynuqa kan Yẹhudi yìí kọ́ wá jẹ́ sí pẹ̀lú wọn yẹn ni wọ́n gbàbọ̀dé àbí wọn ní gbàbọ̀dé fáwọn mùsùlùmí tó àwọn náà ń lérí bá Nábì ṣe dé láti bá dì lọ́n pé ẹ ṣe bí bẹ́ẹ̀ ṣe fáwọn ará Mẹ́kà ni tẹ wín ni wọn irú rẹ̀ lẹ́tù pé ẹ kọlù wá wò ẹ bá kọlù wá ẹ dára yín mọ̀ wọ́n lérí bẹ́ẹ̀ sá Nábì sallallahu alaihi wasallam tó nígbà tọwọ́ wá tẹ̀ wọ́n ẹ fìlú lẹ̀ akọrin lárúbáwá kan ẹ ń jẹ́ àfa Hafiz Ibrahim ọmọ Egypt ni wọ́n ní sọ pé ana laula ana li min ummati khazilama bitu ashiqun waba la telum kafi idha sayfuna ba صح مني العزم والدهر وبا لا تلوم كفي إذا سيف نبا صح مني العزم والدهر وبا má bu ọwọ́ mi jagunjagun ni mí má wàá bu ọwọ́ mi la telum kafi idha sayfu naba idà tí n fi ń jà yìí nígbà tó bá sákì mo fẹ́ fi gé nǹkan kò gé má bu mi sahha minni al-azm èmi náà gbìyànjú wà dáhùrù àbá ìgbà ló já mi kulẹ̀ èmi náà lọ lé ìwé má fi àìrí jẹ àìrí mo bú mi èmi náà gbìyànjú tọmọlúàbí ìrìṣẹ́ ni èmi náà bí má pè mí lọ́lẹ̀ mọ́ má pè tálíkà lọ́lẹ̀ mọ́ kẹ máa pè tálíkà rẹ pé orúkọ táàmù ọ̀lẹ́lẹ̀ máa lò fún wọn má pè mí lọ́lẹ̀ mọ́ èmi kì í ṣọ̀lẹ èmi náà gbìyànjú Ọlọ́run ni ò gbà gbìyànjú mi ó ní torí wípé ana laula khazilun min ummati tí ẹ bá ṣe pé mo lógun ìdílé ni tí ẹ bá ṣe pé mo lẹ́ni tí ń já mi kulẹ̀ látẹ̀yìn ni àìmí náà bá ti ṣàṣeyọrí ìjákulẹ̀ àtẹ̀yìnwá ìréni nífàásí àtẹ̀yìnwá ni mò ń rí ní òde tí ìdébi tí ń lọ ogun ilé kò dùn jà ogun yẹn l'Ànábì sallallahu alaihi wasallam wá ní láti máa fìtì díẹ̀díẹ̀ pẹ̀lú Yẹhudi nígbà táwọn Yẹhudi ò ti fẹ́ fi ara balẹ̀ nípa àtúgbọ́dọ̀ níṣòro láti lé ọ̀tá tí ń bọ̀ láti tó mọ borí wa bá ní Ànábì sallallahu alaihi wasallam ṣe bẹ́ẹ̀ ó lé àwọn Banu Qaynuqa ó lé wọn kúrò ní Madina wọ́n kúrò ń bẹ̀ táyátáyá àti tọmọtọmọ ó fún wọn ní 15 days láti evacuate gbogbo nǹkan bá ní tán bá fẹ́ kó kúrò ẹni tó yọ lẹ́kùn ẹni tó kó góòdì gbogbo nǹkan bá ṣàfẹ́ kó wọ́n fún yín ní 15 days àgbọ́dọ̀ rí yín bí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n lọ ìran Yẹhudi tó kù ní Madina wá jẹ́ méjì Banu Nadir àti Banu Qurayza Banu Nadir àti Banu Qurayza ó wá ṣe díẹ̀ Ṣawali ni wọ́n wà wọ́n wọnú ọdún kejì ọdún kejì ní gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ wọ́n wá wọnú ọdún kẹta tá Ànábì sallallahu dé Madina ọdún kẹta ní Rabiul Awwal rẹ̀ ìyẹn oṣù kẹta nínú ọdún kẹta wọn ó ní ìṣẹ̀lẹ̀ míì tún ṣẹlẹ̀ ṣẹ́rí gbogbo àwọn àsìkò tí ó dàbí ìgbà kó quiet yẹn kò quiet o àwọn ìṣẹ̀lẹ̀ kéékèèké míì ṣẹlẹ̀ tá Ànábì sún sáré gbé àwọn kan dìde pé mo dúró kinní kan mo dúró pánkó àwọn kan gbàbí kan kọjá ẹ lọ́wọ́ kinní ṣẹlẹ̀ àfẹ́ mọ̀ bí àwọn yẹn wá ń torí ibi tá à ń lọ tó sì jìnnà ní àwọn ìdílé kan wọ́n pè wọ́n ní Ghatafan àwọn náà ń bẹ níbì kan kìí ṣe Madina àmọ́ kò jìnnà púpọ̀ sí Madina Ghatafan ìró tẹ Ànábì lára sallallahu alaihi wasallam pé àwọn ará yẹn ń palẹ̀ mọ́ fẹ́ wá bá yín jagun wọ́n fẹ́ kí láṣẹ fún wọn tán fẹ́ wá bá wa jagun wọ́n náà láwọn gbọ́ pé wọ́n lẹ́ ti bára Mọ́kàjà ẹ sì borí wọn pé
ẹ ṣe bí irú tàwọn ará Mẹ́kà lẹ́pẹ́ kí wá la ṣe fún wọn, wọ́n kàn fẹ́ wá fi wá dán agbára wò. So àwọn tọ̀hún àwọn ìdílé yẹn fẹ́ wá bá Ànábì sálàmù jà kó lè mọ àwọn ní akíkanjú pẹ̀lú tó bá wọn dánwò Mẹ́kà ò lè bá wa dánwò pé kásì tó mọ́ retí pé bóyá o lè wọ́dọ̀ wa níjọ́ kan já tètè wá ká ọmọ láìṣẹ̀ wọn láìrò wọn. Ànábì ń gbúrò wọn pé wọ́n ti ń bọ̀ wá sallallahu alaihi wasallam lànàbì fi wá ní ẹyá kan tó láwọn ń bọ̀ wá ká wa mọ́ ẹjá wa náà tètè lọ, ẹjá tètè lọ fira wa hàn wọ́n invite wa nù, ẹjá yọjú sí wọn. Ni Ànábì sallam bá kó àwọn sàbí lẹ́yìn wọ́n pọ̀ ní ibẹ̀ yá. Ìgbà tí wọ́n dọ̀hùn òjíṣẹ́ ńlá Ànábì sallam ẹ̀tù rójú ẹkùn sí wọ́n ti gbúrò pé tí ń bọ̀ wá ká wọn mọ́, ẹni táwọn fẹ́ lọ ká mọ́ ní tí wọ́n ń bọ̀ wá pé ẹ má wulẹ̀ sí wàhálà, èmi gẹ́ ń bọ̀ wá báyìí. Wọ́n ti gbúrò pé ń bọ̀ wá lẹ́ẹ̀kan náà wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n eré àpáta ni wọ́n sáàsì àtọmọ àti ìyàwó àti wọ́n pẹ́ gbọ́n sákúrò nílùú orí òkè kálukú sá lọ sallallahu alaihi wasallam. Ànábì ní nusirtu bir-ru'b, wọ́n ràn mí lọ́wọ́ pẹ̀lú pé tí n bá fẹ́ lọ káàyàn mọ́ ẹ̀rù ó sì mọ́ bóńtọ̀ masirata shahar, kódà kò bá kóṣù kan kí n tó débẹ̀ kò sírú agbára tó ń tọ̀ ń lè ní, ẹ̀rù ọmọ bá jìnnìjìnnì ó mú àránṣẹ́ Ọlọ́run ọba sì ni yóò ti parí síbẹ̀ torí pé tí jìnnìjìnnì bá ti mú wọn ní lè ṣàṣeyọrí, wọn ní confidence. Tòun ti lọ́dọ̀ alágbára tí wọ́n agbára tán láwọn ní wọn rójútu ara wọn mọ́, ojó kọlù wọn lára, wọ́n sá ẹni tó sá sérí àpáta, wọ́n sá káàkiri, wọ́n lọ sá pamọ́. Ànábì wá débẹ̀ wọ́n lá èyí wọn lọ́lọ́run rí fàásí nínú Suratul Ma'idah àyà 11 tọ́lọ́run ti sọ pé ya ayyuhal ladhina amanu udhkuru ni'matallahi alaykum idh hamma qawmun an yabsutu ilaykum aydiyahum fakafa aydiyahum ankum wattaqullaha wa 'ala Allahi falyatawakkalil mu'minun. Ọlọ́run ni mo pín yín dúdú ẹ̀yin tẹ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo. Udhkuru ni'matallahi alaykum, ẹran tí orí tí mo ṣe fún yín jọ kan báyìí. Idh hamma qawmun an yabsutu ilaykum aydiyahum, jọ táwọn kan fẹ́ wá jà yín lógun láìṣẹ̀ wọn láìrò wọn fẹ́ wá fọwọ́ bà yín. Fakafa aydiyahum ankum, èmi mo gbá wọn lọ́wọ́ mú tí ìdí wọn rí nǹkan kan ṣe, mo dẹ ìbẹ̀rù sí wọn rójútu ara wọn wọn ń sá káàkiri lójólójó ni. Wattaqullaha wa 'ala Allahi falyatawakkalil mu'minun. Ọlọ́run ní látara bẹ́ẹ̀ iná ẹ̀bẹ̀rù Ọlọ́run tẹ́ bá sì gbára lé nǹkan Ọlọ́run ní kí gbogbo ẹni tó bá nígbàgbọ́ gbára lé. Ogun ó lẹ sàájọ́nà tí mo fi ní kẹ́rù ọmọ bà wọn ká máa sá káàkiri, ṣé nǹkan ogun lẹni tó wọn, ṣé pípọ̀ lẹ́pọ̀ tó wọn, kí lè tán tí wọ́n ń sá fún yín. Tẹ́ bá wá gbára lé nǹkan tí ó yẹ kẹ́ gbára lé nǹkan míì tó tayọ ọba tí ń bá yín sí àwọn ogun wọ̀nyí. Ìyẹn gọ̀ ní ìjọ tí yẹn bá ti rò pé òun gbọ́n pé dí ọmọkùnrin ò tó èèyàn àràgbé láyé ṣẹ̀wọ̀n káwọn tán máa ń sọ náà irú ohun tán máa ń lò ní wọ́n máa fa ohun wọ́n máa rẹ̀ ohun yẹn lẹ̀ àràgbé láyé dí ọmọkùnrin ò tó dìde sọ̀rọ̀ ara rẹ̀ wọ́n fẹ́ sọ ọ́dọ̀ tọ́ lọ́nu o, wọ́n fẹ́ lé ọ kúrò nínú mọ́lẹ̀ kan gbé ọwọ́ ní òkùnkùn lọ́nà tó fásitì. wọ́n máa wò pé èwo làràgbé ọ̀dọ̀ ta ní ìtìrà fúrọ́ọ̀dù ni Ọlọ́run ló láyé wàá rà lọ́dọ̀ Ọlọ́run mọ́, a máa lọ rà lọ́dọ̀ ẹnìkan ẹni tóun náà mọ bí ọ̀rọ̀ ń lọ nú ayé yìí. Ayé yẹn gan ò sí lọ́wọ́ tiẹ̀ náà, òun náà ń wá káàkiri. Àbí kí ló tà jẹ́ fọmọ sí skul? Àjẹtán ní àwa ara ilé ayé gbé lọ́dọ̀ rẹ̀, ọmọ tiẹ̀ náà wà ní skul. Intention pé kí n parí skul kí n wáṣẹ́. Ẹni tán ló láyé lọ́dọ̀ ká wá rà lọ́dọ̀ rẹ̀ nú. Ọ̀dọ̀ Ọlọ́run la tìra yé. Òun ni ó kọ́ wa bá ṣe gbé bẹ̀, òun sì ni ó fún wa gbé. Kì í ṣe nǹkan kan nìyẹn máa gbójúlé, kódà kì í ṣowó, kì í ṣe bí, kì í ṣe bíbí. Ìyẹn lè ní bíbí, ìyẹn lè lówó lọ́wọ́, ìyẹn lè rí bá ti ṣe kó rẹ́ ni bí ọ tọ́lọ̀ ń bá ní ò ní rí tiẹ̀ sínú ayé àbúfẹ́ sọ̀rọ̀ rẹ ní àtòdìjẹ ọmọ dààmú náà ni. Àbí kó wá lówó ọ̀hún tán kọ́ ọmọ dààmú wọ́ mọ́, àbí kó tiẹ̀ kówó ọ̀hún jọ kọ́ ọmọ mọ́ tó fi ń ṣe kọ́ dọjú alẹ́ kó tún mọ́ sunkún pé ò rí nǹkan kan kó jọ, àbí kó fàlàáfíà yọ ọ lẹ́nu. So a lè wà láyé ká má ra dán o, tẹ́ bá gbọ́kànlé nǹkan Ọlọ́run ni ẹ gbọ́kànlé. Ọlọ́run wa 'ala Allahi falyatawakkalil mu'minun. Níṣẹ̀lẹ̀ ní ojú ogun yẹn torí wọ́n jagun bẹ̀ bàtà ànábì ó ti débẹ̀ kálukú ti sá dànù. Ànábì wá ṣe wọ́n ló ṣe jọ́ kan bẹ̀, òjò wá ń rọ̀. Dodo bí táwọn èèyàn sá lọ lérí àpáta yẹn òjò ń pa wọ́n mọ́bẹ̀ ní o, kálukú lè gbin, kò sẹ́ni tó tó bẹ̀ kọ́ bọ́ọ̀lẹ̀ lórí àpáta tó wà. Ibi tó jò tí wọ́n ń pa wọ́n
aṣọ anabi sallallahu alaihi wasallam wọ́n láṣọ rẹ̀ tutù anabi wá bọ́ síbi kan níbi igi kan ó bọ́ṣọ ó sá aṣọ rẹ̀ síbẹ̀ nígbà tó jò dá káṣọ yẹn ó lè gbẹ torí kò sí aṣọ extra kan ó wá bọ́ yìí tí ń bẹ lọ́rùn rẹ̀ ibi tí ń sá aṣọ pé káṣọ gbẹ tí ń retí kóhun ṣe díẹ̀ ńbẹ̀ lẹ́nìkan yọ sá anabi látẹ̀yìn tó gbé dàlé lọ́rùn ni wọ́n ń béèrè lọ́wọ́ anabi pé ta ni ó gbà ọ́ lọ́wọ́ mi bí nísìn tí ń bá pa ọ́ síbí àwọn sàábìrì ọmọ pé èmi pẹ̀lú rẹ̀ là ń bẹ níbi ta ló lè gbà ẹ́ lọ́wọ́ mi níbi tó wà yìí anabi sọ fún pé ọlọ́run lè gbà mí ẹ̀rí nǹkan ntọ́lọ́run sọ ní pé ala Allahi falyatawakkalil mu'minun gbogbo ẹni tó bá nígbàgbọ́ òdodo èmi ọlọ́run ní kó máa gbọ́kànlé ṣe é mọ̀ pé ó ní chance láti pa anabi sallallahu alayhi wa sallam òun àta anabi nìkan ló wà ń bẹ kò sí third party àfọlọ́run ó wá gbé ìdàlé lọ́rùn ta ló lè yọ lọ́wọ́ mi lásìkò yìí anabi lọ́lọ́run arákùnrin yẹn ní òun ní sọ fáwọn èèyàn nígbà tó padà kúrò ń bẹ ó lóun òun kàn rí ìṣẹ̀dá kan ẹnìkan láṣọ gbọ́sọ funfun ó tóbi ó sì jájúmọ́ òun jọ́jọ́jájú adá lọ́wọ́ ọwọ́ rẹ̀ lẹ̀ òun ọmọ ìgbà tá a dájábọ́ lọ́wọ́ òun pé òun ṣàgbákò jìbìrìlù wọn lọ yọ sí tọ́jágbé mọ́ ìjúdálẹ̀ ojúdà ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀kan náà anábì wa mọ́ anábì náà wá gbé sí lọ́rùn pé ta ni ó yẹ ọ lọ́wọ́ mi nísìn ó ní kò sí torí wọn ọlọ́lọ́run tí ó gbà anábì lọ́lọ́run lójú ó sọ pé Ọlọ́run lè gbà mí òun ọlọ́lọ́run ẹlẹ́bọ ni ó ní kò sẹ́ni tó lè gbà mí lẹ́ẹ̀kan náà ló bẹ̀rẹ̀ sí ní wọ́n ṣe ashhadu an la ilaha illallah òun gba ìsìláàmù wa anna muhammadan rasulullah ó gba ìsìláàmù níbẹ̀ ó dẹ̀ gbà tọkàntọkàn torí òun náà lọ padà sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ tí ń padà ń sọ pé muhammad dá o ọ̀dà àléyàn wọn ní kí lórí ó yẹ kó ti pa mí ó yẹ kó mo gbádà lé lọ́rùn mo fẹ́ pa á ọlọ́run wa ní kádà yẹn padà tẹ́ lọ́wọ́ mo rí ṣẹ̀dá kan tí ó já mi láyà tó jágbé mọ́ mi pé kí n jù àdálẹ̀ ìmọ̀ bá dà ṣe bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ mi ọmọ ńgbà tí wọ́n mú má dà padà tó yẹ kó pa mí di àbí kó pe àwọn sàábì rẹ̀ lémi lérí pé wèrè kan bẹ́ẹ̀ bí ẹ wá pa o ànábì yọ̀ǹda mi ní o ọ̀yọ̀ǹda mi náà mo fi rí bí wá bá yín èèyàn rí ní o kì í ṣe bá báwọn kan ti ń júwe rẹ̀ o ànábì sàlám yá fi rẹ̀ ó sì gba islam ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdílé rẹ̀ náà gba islam bí wọ́n ṣe padà ní ojú ogun gàtúfánù nù wọn náà ń pè ní zu amar ìyẹn ṣẹlẹ̀ ní Rabiul Awwal ọdún kẹta tí anabi sallam dé Madina ìpadà dé Madina wọn láti ìlú tán lọ yẹn ìlú Gatfan tá anabi wọ Madina padà ni wọ́n ṣe ìyàwó míì fún Uthman ọmọ Affan òun lọ́kọ Rukayya ọmọ anabi ta ló kú nígbà tá anabi wà lójú ogun Badr ta sọ lẹ́ẹ̀kan ṣe ń dì wọn kò wá síyàwó anabi wa ni àtù fún ọlọ́mọ mi ọmọ anabi bíbí inú rẹ̀ míì anabi tún fún Uthman ó ti fún lọ́mọ kan yẹn ti kú sí ọ̀dọ̀ rẹ̀ Rukayya anabi tún wá ní a tún fún ọ ní míì sí anabi ní ó ṣe dáadáa pẹ̀lú wọn kì í ṣe wọ́n ní ó ṣe sábà bí ikú rẹ̀ ó tọ́jú ẹ̀ tí n bá tún ní 100 ọmọ wọn náà ni màá tún fún tí n bá tún 100 ọmọ mo rẹ́dí àti fún ọ sallallahu alaihi wasallam ẹ̀dá kan ṣe mọ̀ pé ọba yẹ pé mi mo fẹ́ dánrú ẹ̀ wò ẹbí ó pè mí àwọn èsì bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá ẹ ti fún nìkan ẹ̀ mọ́ sábà bíi kílẹ̀ fẹ́ káwọn èèyàn máa sọ ẹni jẹ́ pé ọ̀dọ́ rẹ̀ náà lálákọ̀ọ́kọ́ ti kú ẹ tún fẹ́ lómìn ẹ tún fún lẹ́lómìn náà kó tún sẹ́mọ̀ eríṣiríṣi èrò àìgbọ́lọ́ndọ́sì níbẹ̀ lábẹ́ dúdú ẹ̀ ṣé Usman wà ní kúlápò ní tí ń fi ń pa àwọn ọmọ Ànábì sallallahu alaihi wasallam tó fẹ́ torí ìtàn tún fún ìsìkejì yìí náà tún padà kú sọ́dọ̀ rẹ̀ o ìtàn fún ìsìkejì yìí náà tún padà kú sọ́dọ̀ rẹ̀ Ànábì ní ká ní mo tún lọ́mọ obìnrin mi tó ṣẹ́kù ni kò ṣẹ́kù ọmọ obìnrin mọ́ nígbà tí kejì kú ká ní mo tún lọ́mọ obìnrin mi ni màá tún fún ẹ àníkárá yìí ó lè mọ̀ pé Olúwa ní í ṣe ní bẹ nídìí ikú àwọn èèyàn ṣé ìtóbìnrin ó tiẹ̀ kú nílẹ̀ Yorùbá ọdún kìíní kejì kò ní tí lè rí márì ara ń béèrè ẹ̀tọ́ ara ń béèrè fún kó ti rí márì ẹ̀tọ́ owó gan béèrè fún kó ti rí márì kò rí nǹkan jẹ ẹbí ọkọ tí wọ́n ní orí kankan ní ọmọ rí márì yìí náà wọ́n fún ní jẹ́ ọmọ jẹ wọn tọ́jú ẹ̀ ó ti yẹ kó lọ́kọ míì àmọ́ torí ìgbàgbọ́ra dáradára tí n bá lọ́kọ míì nísìnyí tí wọ́n ní sọ pé mi mo pa ọkọ ojú òní wọn ló ti yájú tó ìgbà ó ní ọ̀wá yájú dédé ìgbà tó yẹ kó fi dúró gan lójútùú ọdún 5 obìnrin míì sì wà níbi tí ó ti rẹ́ni tó fẹ́ fẹ́ ọkùnrin tó fẹ́ fẹ́ ti rẹ́dì àmọ́ nítorí pé kí la yí ọ̀sọ̀ wá wà ní dàmúdàbò ọdún 5 kódà bó má rí lẹ́yìn ọdún 5 àwọn ẹlòmíì ò tún ní ó tún sì yájú ọdún kèlò lẹ́fẹ́ kó lò ní dira dáadáa
ẹni tọ́lọ̀ ń gbẹ̀mí ẹ̀ sọ́dọ̀ ti kú tó bá ti lóṣù 4 àtijọ́ 10 ta ní kí tíṣẹ̀rí àní kí obìnrin ó lò kódà àwọn àfáà mi ni ó dá kó lọ́dún kan mọ̀nsúhù ni kò jẹ́ mọ̀nsúhù àti parí àparí ọdún kan ẹjọ́ lọ má rí kọ́ lọ fẹ́ yàwó tí kọ́ mọ́ fẹsẹ̀ ó dá ṣé kìsì náà mọ̀ pọ̀ sí níta ni à ń bọ̀ wá àdírẹ́sì mátà yìí tá a bá ti ń sọ kí ló dé tíyàwó ànábì fi pọ̀ sallallahu alaihi wasallam torí wípé in tó kó bá àwùjọ tiwa lé ní gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ òun lànábì ọ̀fẹ́ ṣe sallallahu alaihi wasallam làwọn sàábì ọ̀fẹ́ ṣe ní tẹ́nìkan bá ti kú lẹ́ẹ̀kan náà kò ní pẹ́ ṣó ti ṣopó ó ti jáde opó ẹjọ́ má rí lẹ́ẹ̀kan náà sàábì kan wọ ọmọdọ̀ yóò mọ̀ bọ̀ wá lè tèmi ìyẹn la lè ṣe mọ́ni single mother sí fi pọ̀ ń ta tí ìsìnà fi pọ̀ gidigidi nísìn torí ẹrù èèyàn méjì tó bá ti dẹrù ẹnìkan yóò mọ̀ tẹ̀sẹ̀ ilé bọ̀rọ̀ ara rẹ̀ yóò mọ̀ ní bọ̀dá kan tí ń ṣàánú ẹ̀ yóò láǹtí kan yóò ní ẹnìkan bì kan tí gbogbo yóò fi mọ́ dojúrú tọ́mọ àlè fi mọ́ pọ̀ ń ta. naam bí anabi sallam ṣe dé Madina padà nínú oṣù wọn bákan náà Rabiul Awwal yẹn ló ṣe ìyàwó fún Umm Kulthum ó fi fún Uthman bákan náà nínú ọdún yẹn lẹ́yìn tí Rabiul Awwal kọjá tí Sha'ban wá dé Sha'ban lóṣù tí máa ń kàn before Ramadan tí Ramadan kù oṣù kan ńlá Nabi sallam fún rẹ̀ náà tó wá ṣe ìyàwó ó wá fẹ́ ìyàwó kẹta sallallahu alaihi wasallam ṣe gbàgbé ó ti fẹ́ Sauda láti Mọ́kà wọ́n ló so igi Aisha náà láti Mọ́kà wọ́n sì gbé wọlé rẹ̀ ní Madina lọ́dún kìíní ọdún kejì tánàbí sàlám dé Madina ọdún kẹta la wá ń sọ yìí ni ó ṣèyàwó Hafsa bóòdẹ̀ lọ́rọ̀ Hafsa sì jẹ́ ọkùnrin tí mo ní kẹ́ di ókọ rẹ̀ múlẹ̀ kan nígbà tí wọ́n kúrò lójú ogun Badiri tí mo ló ṣèṣe gan kò kú sójú ogun yẹn lẹ́ẹ̀kan náà àmọ́ nígbà tó délé ló kú wọ́n ń pè ní Khunesu ibn Hudhafa òun lọ́kọ Hafsa ń jọmọ fún Umar ibn al-Khattab tó jẹ́ sàbí ànábì níyàwó Hafsa ọmọ ẹ̀ ni wọ́n jọ ṣe hijira wá pẹ̀lú bàbá ẹ̀ láti Mọ́kà ni pẹ̀lú ọkọ ẹ̀ ọlọ́kọ àmọ́ àwọn kan ní kò tí ì bímọ àti gbọ́ nùtàn ipò gbọ́mọ wálé ànábì sallallahu alaihi wasallam àmọ́ ti lọ́kọ tó ti márì ọkọ rẹ̀ kú sójú ogun Badr lẹ́yìn tọkọ wá kú tán kìí ṣe orí fíìdì yẹn ló kú sí Madina náà ló kú sí àmọ́ bẹ́ẹ̀ ló ti ṣèṣe wá Madina tó fi wá dákẹ́ sí Madina ni wọ́n ní wọ́n mọ̀rù wá nígbà tí àsìkò tó ti ṣopó tásìkò tó ti pé bàbá ìyàwó wá dìde kò fẹ́ kọ́mọ wọn ṣe ránù kí ní jẹ́ pé ti yájú ó dìde sọ̀rọ̀ ọmọ rẹ̀ lẹ́ẹ̀kan náà ń bá wọ́kọ̀ ọmọ mi ti jáde òkú ọkọ rẹ̀ ta ní ọ̀fẹ́ ọlọ́dọ̀ Usman ọmọ Affan ṣé ìyàwó Usman ọmọ Affan yẹn Rukaya tọ́jọ́ ọmọ Ànábì ti kú lójú ó lọ fi lọ pé àbọ̀fẹ́ ọmọ mi ni wọ́n ní Usman ní ọ̀rọ̀ márìjì kọ́ lọ́kàn lọ́rọ̀ òun nísìn àwọn kan sì ní márìjì Usman ti ṣáájú ó ti fẹ́ Umm Kulthum ọmọ Ànábì sallallahu alaihi wasallam ìyẹn ní Usman fi ń sọ pé mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ ọmọ Ànábì ni ìyẹn míì kò bójú mu kí n tún fẹ́ obìnrin lé nírúwò yìí ìfẹ́ ṣe bẹ́ẹ̀ Usman reject offer Umar ibn Khattab Umar wá lọ́dọ̀ Abubakar pé ọmọ mi yẹ Hafsa ó ṣáàrí kọ́kọ́ rẹ̀ ti jáde láyé ń jò ní náà tó ṣèṣe lójú ogun bá dé tó kú ń jò ní ni mo fẹ́ kó rí mari wọ́n sì mo fẹ́ kó fẹ́ ronú sí kí lábọ̀ Abubakar wá fún Umar lábọ̀ ń dun Umar ọ̀fẹ́ ọgbà ó ṣàṣọ fún mi mo ti fi lọ Usman ọ̀sọ̀ tinú ẹ̀ èwo ní kọkàn á dákẹ́kọ̀ọ́ ọmọ fún mi lábọ̀ kò yé Umar ń pè nǹkan kan bẹ tá Abubakar mọ̀ ń pa Hafsa tí ẹnìkan kan tí mọ̀ kí ni nǹkan òun ni pé nígbà tí ọkọ rẹ̀ ti kú Khunesu yẹn tó ti kú àwọn tí wọ́n tẹ̀lé ànábì wá láti Mọ́kà bẹ́ẹ̀ ní tó sọ ànábì dò ń yàwó púpọ̀ náà nù àwọn tí wọ́n bá ti tẹ̀lé wá táwọn ìyàwó wọn bá ti kú yìí táwọn obìnrin yóò fi mọ́ aráre tí wọ́n fi mọ́ gbélẹ̀ tí wọ́n wà dolóṣó sí Mádínà torí bí tá a ti ń fẹ́ kí ìmọ́lẹ̀ kó tàn ká kí spirituality àwọn èèyàn máa háì táwọn èèyàn bá tún ṣe nàbì níbẹ̀ ẹ̀gbọ́ atẹ́gùn àánú òjò kẹ́tọ̀rọ̀ kalẹ̀ tí ń sọ̀kalẹ̀ lé wọn lérí ń bá dìrì yẹn irú rẹ̀ ò ní sọ̀kalẹ̀ mọ́ torí pé connection wọn pẹ̀lú Ọlọ́run ó bad connection wọn pẹ̀lú Ọlọ́run ó poor tẹ́ bá ń gbọ́ network is poor tí ṣìnà bá ti kalẹ̀ ní Mádínà ìyẹn là Nábì sallallahu alaihi wasallam ń gbógun tì tíyàwó ẹnìkan bá ti kú ará Mádínà ti ní culture wọn ti ní bá ṣe ń fẹ́ra wọn kò easy láti mix àwọn èèyàn kó yẹ mọ́ fẹ́ra yín tipa
so gbogbo àwọn obìnrin tó ṣe hijira pẹ̀lú ànábì láti Mẹ́kà tọkọ ọ̀kọ̀ọ̀kan bá ti ń kú nù wọn àwọn ará Mẹ́kà ẹgbẹ́ wọn tó wà Mádínà yẹn èyí tí ó fi wá dopó tí ó kàn máa jókòó ó sì ní límìtì iṣẹ́ tóbìnrin lè máa ṣe láwùjọ ilẹ̀ Lárúbáwá pé kóbìnrin wá mix mọ́nu society kódà bí ilẹ̀ Yorùbá ṣe bá dọ́jà obìnrin lọ́kọ́mọ́ jù tẹ́ mọ̀ rí lọ́jà onítàlùbọ́sà oní bí ilẹ̀ Haúsá ṣe rí tẹ́ pọ́kùnrin ní mọ́ dominate ọjà wọn bẹ́ẹ̀ ni ilẹ̀ Lárúbáwá náà ṣe mọ́ rí obìnrin máa wà nílé wọn máa tọ́jú ẹni kódà bí kí Islam tó dé so obìnrin ní limit ẹnìkan ló dọ̀dọ̀ mọ́ wá jíjẹ mímu fún un Al-Qur'an bẹ̀rẹ̀ sí ní máa sọ̀kalẹ̀ pé ṣe rí gbogbo àwọn tán kú yìí àwọn ọmọ wọn dọwọ́ yín o nítorí káwọn ẹlòmíín máa wá discourage àti wọn tẹ̀lé ànábì lójú ogun tó bá lógun yá pé tí n bá kú nísìn ẹwà àwọn ọmọ alágbájá tó kú ń jó nígbà tó tẹ̀lé ànábì lọ àwọn ọmọ rẹ̀ ti ń ráre nísìn wọn ti ń tọrọ bára ni ẹ tọ́jú ọmọ òrukàn fi kúnnú Qur'an bìbá ìtọ́jú ọmọ òrukàn ẹ rí pé emphasis pọ̀ lérí ẹ̀ káàkiri inú Qur'an nítorí ní pé àwọn bàbá yẹn àwọn ọmọ òrukàn tá à ń sọ yìí àwọn bàbá wọn ojú ogun lọ́pọ̀lọpọ̀ wọn kú sí tí wọ́n bá tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam kíkí ẹ lè wà fáwọn ọmọ wọn ní pé social ẹjẹ́ ń sọ pé social insurance ní pé insure àwọn ọmọ wọn society náà ló insure wọn pé ọ̀dà bàbá yín ti kú àmọ́ gbogbo owó mọ̀ ṣe bàbá fún yín ní Kùránì fi ń tẹnumọ́ ọ̀rọ̀ ọmọ òrukàn dọ́wọ́ yín bó ní ẹ ṣe wá tọ́jú opó torí bí à ń tọ́jú rẹ̀ náà ni àwọn nǹkan mi ò ti máa wọlé àjọsọ mi ò ti máa wọnú ẹ má fẹ́ kan ṣe lọ́nà tí ọ̀tọ̀ ẹ máa fẹ́ wọn ẹ tètè máa fẹ́ wọn kí sọ́kọ rẹ̀ ti kú kò gbọ́dọ̀ gbélẹ̀ máa bọ̀ wá ní ọ̀dẹ̀dẹ̀ mi kó sáti ẹ̀ ní igi lórí kó sì lẹ́nìkan tí ń gbọ́ bùkátà jíjẹ múmu rẹ̀ tó bá sì dọ̀rọ̀ ìbálòpọ̀ náà kó lẹ́nìkan tí ń bá bí abùkátà rẹ̀ tójú rẹ̀ òfin ní máa wò káàkiri ìyẹn ni anabi sallallahu alaihi wasallam ní Umar ibn Khattab ń sá eré rẹ̀ ní ń sá fọmọ rẹ̀ anabi ti wá rí Hafsa pé ọkọ rẹ̀ ti kú bó ní kó sọ̀rọ̀ rẹ̀ sí báyìí anabi ti ìyàwó tó nílé ìyá àgbàlagbà ṣẹ́ gbàgbé Sauda tí wọ́n ní ó ti lé 60 lànàbì fẹ́ tóun náà lóun yọ̀ǹda ká nàbì máa wulẹ̀ darẹ̀ láàmú máa wá bá òun ò nídìí ọkùnrin Aisha tá à ń sọ̀rọ̀ yìí náà kéré Sauda dàgbà jù Aisha kéré jù ni anabi sallam fi wá ní ń sọ fún Abubakar ń pé mo fẹ́ kí Hafsa ọmọ bọ̀ wá sọ́dọ̀ mi Abubakar ti mọ̀ bẹ́ẹ̀ kò jí ó lè lanu sọ fún Umaru tó rọrọ àṣírí ní bòńkẹ́lẹ́ anabi ò tí discuss ẹ̀ síta kò tí yọ̀ǹda fún pé kó fi lọ yẹn at the same time kò fẹ́ sọ yẹn fún Umaru kò tún mọ èsì tó wọn fún Umaru pé òun ò lè fẹ́ ni Umaru bá ń bínú òun ò tí mọ sábàbí ń pé òun tẹ òun fọmọ òun lọ ọ̀ tí ẹ̀ wí nǹkan kan ọgbà ọ̀sọ̀ nǹkan kan ìgbà tó yá tá anabi sallam fún rẹ̀ wá ránṣẹ́ pé Umaru pé Hafsa mo fẹ́ kó yọ̀ǹda rẹ̀ fún mi kó mọ̀ bọ̀ wá lọ́dẹ̀dẹ̀ mi inú Umaru dùn ara ẹ̀ yá Abubakar wa ni tòun tí ò jẹ́ ń sọ nǹkan kan láti jọ inú in tó yé mi tí ò yé wọ̀nù anabi ní interest lérí ọ̀rọ̀ Hafsa ń jẹ́ ìyàwó kẹta ní ọ̀dẹ̀dẹ̀ anabi láfà tí ń dá wa lẹ́kọ̀ọ́ lọ fi sọ pé wà fi thalithati dukhuluhu bi Hafsatal qanitati dukhuluhu bi Hafsatal qanitati ọdún kẹta lànàbì fẹ́ ìyàwó Hafsa wa Zainabaini wa bana bunu Affan bi ummi kulli thumin wa fihi al-jam'an bi ummi kulli thumin wa fihi al-jam'an nínú ọdún kẹta yẹn bákan náà ṣé nù Ṣàbánù la ní ànábì fẹ́ Hafsa ló bá tún dínú oṣù Ramadanu oṣù tó tẹ̀lé tẹ́fì mọ̀ pé kò lè jẹ́ nítorí ṣé yóò wá jẹ́ nítorí ìgbádùn àbí nítorí sẹ́ẹ̀sì àti nǹkan ànábì tí ń jagun káàkiri fẹ́ẹ́ pé ọdọọdúnmọ́ kí tún ní ìṣẹ̀lẹ̀ kí àwọn kan fẹ́ wá àtáàkì wa ọkàn rẹ̀ gan ò gbélẹ̀ mi ṣe ń ṣe òfin ẹ̀sìn tí ń darí ẹ̀sìn ní darí ìlú ní tún retí àwọn tí ó wà bá wọn jagun kí láwàá ṣe kò sí ìfọ̀kànbalẹ̀ ẹ ti mọ̀ pé náà tán bá ní ń fẹ́yàwó tẹ̀léra wọn báyìí ó gbọ́dọ̀ ní reason mi kò ní jẹ́ pleasure torí kò ráyè pleasure yẹn náà tó nǹkan oṣù tó tẹ̀lé ni wọ́n bá tún ní obìnrin kan náà tún wà nílẹ̀ o ta lọ́kọ ẹ̀ bó ló ṣe jẹ́ orúkọ rẹ̀ ń jẹ́ Zainabu bintu Khuzaima ọkọ rẹ̀ Abdullahi ibn Jahsh ó kú sójú ogun àwọn kan Abdullahi àwọn ṣe ìyapẹnu lérí ta lọ́kọ rẹ̀ àwọn tán report Abdullahi ibn Jahsh ni tó bá jẹ́ Abdullahi ibn Jahsh ojú ogun Uhud ni òun kú sí ọdún yẹn náà wọ́n ja Uhud o gbà tó dẹ̀yìn Ramadanu tá à ń sọ pé nígbà tó dínú wọ́n fẹ́ Hafsa Sha'ban Ramadanu là ń sọ yìí pa Nabi fẹ́ Zainabu
tó bá yẹ pé ní Ramadan ló fẹ́ Zainab bintu Khuzaimah yìí tòótọ́ ọkọ rẹ̀ ò tí ì kú ńgbà náà ọkọ rẹ̀ kú lẹ́yìn ogun Uhud Shawwal wọ́n jagun Uhud so tí ń túmọ̀ sí pé lẹ́yìn ogun Uhud ni wọ́n tó fẹ́ lànàbì tó fẹ́ sallallahu alayhi wa sallam tó bá jẹ́ Abdullahi ibn Jahsh ló fẹ́ lọ́kọ rẹ̀ tẹ́ẹ̀tẹ́lẹ̀ àmọ́ tó bá jẹ́ lómi ìtàn dákọ lọ́kọ rẹ̀ tẹ́ẹ̀tẹ́lẹ̀ wọ́n lòun kú sójú ogun Badr so nínú àwọn obìnrin tọkọ wọn kú sójú ogun Badr tán pé tó wọn kàn wá ńlẹ̀ ni ó sì lọ́mọ lọ́wọ́ kò sẹ́ni kankan òun nìkan náà ni ó máa dá láìfò rà tó bá ti di kóbìnrin ń tọrọ nípa lágbájá ẹ̀sìn bòmí láṣìírí bàbá tàmàdó ẹ̀sìn bòmí láṣìírí lóbìnrin olóbìnrin sì náà máa wọlé láti bẹ̀ ó dá ìjókòó náà máa bọ̀ wá òun náà ti ń bọ̀ wá dọ́dọ̀ ànábì nù bí wọ́n ti máa wá nù Ọlọ́run sì là á mẹ́lẹ̀ nínú Al-Qur'ani pé wàmúràtàn kìíní kan Suratul Ahzab pé hajarna ma'aka nfẹ́ sí ká àwọn obìnrin tán ṣe ìrìn àjò hijira pẹ̀lú ànábì ó tọ́ fún ọ láti fi wọn ṣaya obìnrin tó bá ṣe hijira pẹ̀lú ànábì wá sí ya ayyuhan nabiyyu inna ahlalna laka azwajaka allati ataita ujurahunna aya 50 wa ma malakati yaminuka mimma afa Allahu alayka àwọn obìnrin wọ̀nyí tọ́ fún wa ànábì láti fẹ́ wọ́n ń kà lọ Ọlọ́run wá ní wa banati khalatika allati hajarna ma'aka àtàwọn ọmọ nídìílé ọkùnrin nídìílé bàbá nídìílé ìyá àtàwọn obìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tán ṣe hijira pẹ̀lú wa ànábì wá sí Madina ta ni ó take care wọn kálá ànábì ká ní tóbìnrin ni gbàrà tó dé Madina yóò ti wá àwọn ọmọ kéékèèké kan pé àwọn Madina yìí fáyìn wọn lómi lára yóò ti fẹ́ nu wọn kí lè jẹ́ pé àwọn tán kó bọ̀ láti Mọ́kà táwọn ọkọ wọn tí wọ́n fi ẹ̀mí yá Islam tí wọ́n fi ẹ̀mí wọn àti property wọn lẹ̀ nítorí Islam nítorí ànábì sallallahu alayhi wa sallam èyí ṣe tó wá já àwọn ìyàwó wọn nímú ẹ̀sìkò tí kankan ìkọ̀kan wọn bá ti kú máa bọ̀ wá nítorí ìtọ́jú àti caretaking ni sallallahu alayhi wa sallam ànábì bó ṣe fẹ́ Zainabu bintu Khuzaimah lóṣù tó tẹ̀lé oṣù tó fẹ́ ìyá wa Sọfíyà nù ìyá wa Sọfíyà náà ni ọmọ Umar ibn Khattab Hafsa jari Hafsa ọmọ Umar ibn Khattab radiyallahu ta'ala anha àmọ́ Zainabu ọ̀pẹ́ lọ́dẹ̀dẹ̀ ànábì lọ́dún tó lò láyé lẹ́yìn tó wọlé àná torí Zainabu tá à ń sọ yìí náà ti lọ lé ọkọ bíi méjì tẹ́lẹ̀ tòun bá yẹ pé èèyàn fẹ́ máa gbádùn obìnrin kì í ṣe obìnrin tó ti káàkiri lé ọkọ nìyẹn máa wá káàkiri kì í ṣe irú wọn lọkùnrin máa ń wá káàkiri ẹlẹ́jẹ̀ tútù kan kí àwọn ọmọ Mẹdínà bó làwọn ọmọ Mẹdínà tún ṣe máa rí àwọn ìyẹn ni ó máa mú yóò mú kan ní ìdílé Ausu yóò mú kan ní ìdílé Khazraju ó tún lè wá Yẹhudi kan tó bá tún yọ̀ǹgì dáadáa yóò ti máa select ní Mẹdínà nù tó bá yẹ sí pé ìtàn fẹ́ fi júwe ànábì náà bó ṣe rí tòótọ́ nù so àwọn ọkọ rẹ̀ ti kó ti ná lé ọkọ bíi méjì tẹ́lẹ̀ ó ti ná mẹ́ta tẹ́lẹ̀ ìyẹn lànábì ń fẹ́ ẹ̀wò yìí tó fi ṣàkọ́kọ́ Khadija ó ti láwọn ọkọ tẹ́lẹ̀ kẹ́kẹ́ ànábì tó fẹ́ ó sì ṣe bíi 13 years àbí 10 years jù bẹ́ẹ̀ lọ sorry bíi almost 25 years 25 years ni Khadija tànábì lò tànábì ò márì tí ò fẹ́ yàwó ti kejì lé gbà tí Khadija tó kú tànábì ti pé 50 ẹni ó tó fẹ́ Sauda náà àgbàlagbà ní òun gan lóhun nídìí ọkùnrin òun ṣàfẹ́ ní igi lórí Aisha Jibrilu ló wá fi Aisha ànábì sallallahu alaihi wasallam pé obìnrin yìí obìnrin rẹ ni lálìjánnà fẹ́ ọmọ kékeré ni wọn náà ṣáwà lọ́dẹ̀dẹ̀ mi Hafsa òun náà ti lọ́kọ tẹ́lẹ̀ ọkọ ẹ̀ kú sí Madina ànábì sallallahu alaihi wasallam ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ Zainabu náà ti káàkiri ilé ọkọ bíi méjì èyí tó fẹ́ gbẹ̀yìn òun náà kú sójú ogun ni òun náà kú sí ojú ogun nínú kójú ogun Uhud tó bá jẹ́ Abdullahi ibn Jahsh àbí kó sì jẹ́ ogun Badr ìkànnì ogun méjèèjì l'Ànábì sallallahu alaihi wasallam fi fẹ́ òun náà gbà tó wá wọlé ànábì gbogbo tó fi jẹ́ ìyàwó lọ́dẹ̀dẹ̀ rẹ̀ bí oṣù 8 sí 9 ẹ̀mí rí ogun nígbà tí láàrin bí oṣù 8 ó jáde láyé kọ́lọ́run bá yọ́nú sí kó bá wa kẹ́ torí wọ́n níjọ́ tí ń bẹ láyé wọn ló lawọ́ wọn máa pè ní umul masakin ìyá àwọn aláìríjẹ ìyá àwọn tálíkà ìyá àwọn ọmọ kíw ọ̀làwọ̀ gan ìmọ̀ náwó ìmọ̀ tọrẹ yóò dẹ̀ dáná fún gbogbo àwọn yẹn ẹ wá jẹun ó jẹ́ wọn sọ ní ìyá àwọn aláìríjẹ bá Nabi sallallahu alaihi wasallam ṣe fẹ́
Zainabu nù àmọ́ nígbà tí Zainabu ti kú ìyàwó tó kù lọ́dẹ̀dẹ̀ rẹ̀ jẹ́ 3 so kò pé 4 mọ́ sallallahu alayhi wa sallam. Èyí tó kù ní ká mẹ́nu lé ìṣẹ̀lẹ̀ míì tó tún wá ṣẹlẹ̀ ní ọdún kẹta yẹn náà lóṣù tó tún tẹ̀lé oṣù tá a sọ tán yìí oṣù Ramadan la ní ó fẹ́ Zainab. Oṣù Shawwal tó wá tẹ̀lé ní ogun mi wá ṣẹlẹ̀, ogun Uhud, ogun ńláńlá. A mọ̀ pààyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní èyí tí a tún fi bára wa sọ̀rọ̀ ní ìjọ Sunday pẹ̀lú ògo Ọlọ́run kọ́lọ́run fún wa ṣe kó fún wa lẹ́mí àtàlàáfíà. Nítorí àwọn ará Mẹ́kà wọ́n fẹ́ rán ro wọ́n lọlé wọ́n lérí pé kódà àrínú wọn tó sọ pé òun ò ní bẹ́wù tí ń bẹ lọ́rùn òun yìí wọ́n ti lọ Mẹ́kà padà òun ò ní bọ́ ẹ̀wù tí ń bẹ lọ́rùn òun yìí òun ò sì ní wẹ̀ títí tí ó fi dijọ́ táwọn padà lọ Mẹdínà láti lọ gbẹ̀san kí àwọn ṣàtúgbọ́dọ̀ bára báwọn Ànábì sallam jà lẹ́ẹ̀kan sí láti fi lè rán ru gbogbo àwọn bàbá àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò àwọn tó kú sójú ogun Badr. Àwọn onígbà kálukú wa rẹ̀ ró ní Mẹ́kà wọ́n palẹ̀ mọ́ láti wá àtàkì àwọn Ànábì sallam ní Mẹdínà ló bí ogun Uhud. Wọ́n wá ká àwọn mọ́ ní Uhud yẹn àpáta kan ní jẹ́bẹ̀ ní Mẹdínà ó tóbi gan-an. Ẹ̀yin tẹ́ bá ti lọ hajj umrah rí ẹ̀ ti visit Uhud rí àpáta yẹn. Tó ìgboro Mẹdínà kìí ṣe jìnnàjìnnà tẹ́ bá wà mọ́ṣáláṣí Ànábì ẹ̀ mọ̀ wà àpáta ní lọ́ọ̀kan. Ibẹ̀ ni wọ́n ti wá ká wọn mọ́ wọ́n ti dé tí bèbè ìlú kó tó di pé èrò tẹ Ànábì pé wọ́n ti dé. Wọ́n dẹ̀ ṣe dé ó di gìrìgìrì ìjọ sátidé níjọ́ náà jẹ́ kí ni ká ṣe. Ànábì ń béèrè ìmọ̀ràn lọ́wọ́ àwọn sàábé ìmọ̀ràn yìí náà ní gbogbo ìgbà kí ni ká ṣe. Àwọn sàábé pín sí méjì àwọn kan ní ẹja dún Mẹdínà inú ìgboro yìí ní ká wà kán wọnú ìlú wa bá wa kárí wọn àtáàkì dáadáa bá ṣe rí ìjà nù. Àwọn kan ní rárá o ẹ má jẹ́ wọn wá bá wa kán mọ́ ká wa mọ́lẹ̀ o ẹja lọ pàdé wọn ní ibodè ni ẹja lọ sí Uhud ibẹ̀ ni wọ́n náà ń gbàbọ̀ wá ẹja lọ àtáàkì wọn bẹ̀. Ìmọ̀ràn lọ lọ́tún wọn lọ lọ́sì ó láwọn kankan tí ó tún ṣẹlẹ̀ tó járòyé ń bẹ̀ kó tó wá di pé Ọlọ́run wa ní kógun Uhud ó padà wá rí bí ó ṣe rí. Ọlọ́run bá wa kí Ànábì sallallahu alayhi wa sallam bá wa gẹ̀ẹ́ àti gbogbo àwọn Ànábì Ọlọ́run tó ti lọ àti gbogbo àwọn tó wá pẹ̀lú rẹ̀ jíṣẹ́ gbogbo àwọn tó kú sójú ogun Bádìrì Ọlọ́run bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọ́n àti gbogbo àwọn tí ò kú síbẹ̀ náà táwọn náà jà tó gbogbo wọn ní ẹni ire ẹni ńláńlá lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n ní Jibril wá bá Ànábì sallallahu alayhi wa sallam pé àwọn tó kú àwọn tó jagun Bádìrì nínú ẹ̀yin mùsùlùmí ojú wo lẹ máa fi wò wọ́n. Ànábì dá lóhùn pé àwọn mùsùlùmí tó bá mi jagun Bádìrì àwọn ni olórí mùsùlùmí àwọn la máa rí pé wọ́n dájú nínú gbogbo sàábé tí gbogbo sàábé tí wọ́n láǹfààní àti tẹ̀lé Ànábì lọ sójú ogun Bádìrì láwọn tí ó mọ̀ pé yóò dogun àwọn kan wọ́n pé wọ́n náà ń lọ wọ́n kàn fẹ́ lọ àtàkì àwọn Abu Sufyan àwọn ọjà kan tán kó lọ ní táwọn ṣe bínú èrò pọ̀ tẹ̀lé wọn tá bá mọ̀ pé yóò di ogun ni wọ́n pọ̀ jù bá ní lọ ní wọ́n á ń dun gbogbo àwọn tí ò lọ ń ká wọn lára pé wọ́n náà màláíkà sọ̀kalẹ̀ wọ́n náà màláíkà wá sọpọ́tì wọn lójú ogun ọ̀hún ń dùn wọn àwọn náà fẹ́ tẹ̀lé Ànábì lọ sójú ogun mi. Ànábì wá sọ fún Jibril pé gbogbo àwọn sàábé tó bá mi jagun Bádìrì àwọn ló lóore jù náà sàábé. Jibril níṣẹ́ ráhùn màláíkà tọ́lọ́ ń sọ̀kalẹ̀ níjú ogun Bádìrì tán wá sọpọ́tì ẹ̀yin mùsùlùmí àwọn náà ń ṣe fáàrí ní sánmọ̀ kò sí màláíkà tó lóore tó wọn àwọn làgbà màláíkà nísìn látijọ́ tán ti jagun Bádìrì yẹn làwọn náà ti ń ṣe fáàrí pé àwa lọ́lọ́run fi ránṣẹ́ ká lọ sọpọ́tì Muhammadu pé kí Ọlọ́run ọba kó lè múlẹ̀. Àwọn sàábì ti bẹ̀ ṣoríire kódà àwọn Ànábì sallallahu alaihi wasallam sọ pé gbogbo àwọn tó jagun Bádìrì yẹn òun fọkàn sí lọ́dọ̀ Ọlọ́run ọba pé kò sí ní tó lè yẹ àlìjẹ́nà wọn kò sí ní tó lè yẹ àlìjẹ́nà wọn. Abubakar ń bẹ́ẹ̀ Umaru ń bẹ́ẹ̀ Hamza ń bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn sàábì wọn pọ̀ ará Mẹ́kà ará Madina pé kò sí ní tó lè yẹ àlìjẹ́nà wọn ń bẹ́ẹ̀ náà lẹ́yìn tá Ànábì kú k'Ànábì tó kú lòun ti kú ẹlòmíín bẹ tán lẹ́yìn tá Ànábì kú tán ló tó fayé lẹ̀. Ṣé ẹ mọ̀ pé ìtumọ̀ pé wọ́n wà àlìjẹ́nà ajẹ́rìí àlìjẹ́nà fún wọn ni pé gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tán bá tiẹ̀ ń padà ń ṣe lọ lẹ́yìn ìgbà náà ọba tó lóun yọ̀ǹda àlìjẹ́nà fún wọn ti mọ tí wọ́n padà ṣe. la'alla Allaha tala ala ahli Badr wa qala fa'alu ma shi'tum i'malu ma shi'tum fa inni qad ghafartu lakum. Ọlọ́run ọba ti mọ ń tára Bádìrì ó padà ṣe kán tó jáde láyé tán wá ń sọ ń jọ pé ṣé ẹ ti ṣe yìí tán fẹ́mi Ọlọ́run ẹ ṣe yìí tán fẹ́mi Ọlọ́run ẹ palẹ̀ mọ́ ń pẹ́ jà mo níjà yá ẹ sì sá padà ó dá mo forí gbogbo ẹ̀ṣẹ̀ yín jìn ẹ wà àlìjẹ́nà. Ṣé ẹ mọ̀ pé kó tó lóun forí jìn wọ́n ó mọ ẹ̀ṣẹ̀ tí wọ́n padà ṣe táwọn gan ò mọ̀ pé tí n bá padà dọjú ogbó máa ṣẹ̀ṣẹ̀ báyìí
ó ti mọ dúdú ẹ̀ kalẹ̀ ó wá ní gbogbo ẹ̀ pátápátá àforíjì ti cover rẹ̀ kalẹ̀ oríire ìwó ló lè tó bẹ́ẹ̀. So ní gbogbo ìgbìyànjú tá a bá ń ṣe láti lé àwọn yẹn bá wọn dùn lé bá lọ́dọ̀ Ọlọ́run wọn dùn lé bá tọ́lọ́run bá fẹ́ ṣàánú wa lókù kó tó wá sí sáfù wọn Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa o kẹ́ wọn kó kẹ́ àwa náà àti àwọn òbí wa àtàwọn ọmọ táwa náà ń bí. Allahumma salli ala sayyidina Muhammadin salatan tunajjina biha min jami'il ahwali wal afat wa taqdi lana biha jami'al hajat wa tutahhiruna biha min jami'is sayyi'at wa tarfa'una biha 'indaka 'ala ad-darajat wa tuballighuna biha aqsa al-ghayat min jami'il khayrati fil hayati wa ba'da al-mamati. Subhana rabbika rabbil 'izzati amma yasifun wa salamun 'alal mursalin walhamdulillahi rabbil alamin.